Jésù Olúwa ti sọ. I want to see my friend. I want to ride. Hey, come on. Ìgbà ìkórè dé o kòkó kò so. Ó dàbẹ́ ní pé kò rọ. Ìgbà ẹ̀rùn dé bẹ́ẹ̀ ni pé kò sórun mọ́. Ó móminú kan mi ò ẹ fura. Thank you. Thanks for watching. Good afternoon. Ayé ti fẹ́lẹ́ o. Ẹ kọ̀wé lára igi ọ̀pọ̀tọ́ o. Ó móminú kan mi ò àyànfẹ́ fura. Ohun tó jọra wọn. Thank you. Ohun tó jọra wọn. Kóyè lè yé ohun tó jọra wọn. Láfiwéra kóyè lè yé ohun tó jọra wọn. Lásìkò àwọn baba ńlá wa, ikú ọ̀dọ́ ọ̀pọ̀ tó yìí. Irúfin ojú kòkòrò. Thanks for watching. Pé òpin súnmọ́lé ẹ fúnra. Àyànfẹ́ ẹ fúnra. Bàmí ó pé ìmọ́lé ẹ fúnra. Thank you, sis. Oh. Wọ́n gbé dalẹ̀ mọ́. Wọn ò lè tọ́ wọn ò ẹ fúnra ẹ fúnra. Ó móminú kan mi o. Èké jọba. Ó móminú kan mi o àyànfẹ́ fúnra. Wọ́n kúrò ọmọ Olúwa ẹ fúnra o. Tètè máa bọ̀ wá gba ìjọba. Wá gba ìjọba. Thank you. Máa bọ̀ wá gba ìjọba lọ́wọ́ ayé. Òde o kòkó kò so. Ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé kò rọ̀ ó móminú kan mi o. Done. Màrí gbọ́ ohun táyé sọ. Èdùmàrè gbọ́ ohun táyé sọ. Mo fàyè mi fún ọ. Kábíyèsí Olúwa Ọlọ́run olóore ọ̀fẹ́. Ẹ̀fùlùfùlù Ọlọ́run alààyè ọba tí ń gbé nínú atẹ́gùn. Ọba tó jẹ́ kí n lè wá lénìí, ọba tó fọ̀rọ̀ sí mi lẹ́nu, Ọlọ́run ọ̀rọ̀.
ọlọ́run àgbáyé, ọlọ́run gbogbo ayé pátápátá ń porongodo, ọlọ́run ọmọdé kéékèèké, ọlọ́run àwọn àgbààgbà, ọlọ́run obìnrin, ọlọ́run ọkùnrin, ọlọ́run àwa èwe, ọlọ́run ojoojúmọ́, ọlọ́run gbogbo ìgbà, ọlọ́run ìgbà àti àsìkò, ọlọ́run wákàtí, ọlọ́run ọba tó ní gbogbo ìṣẹ́jú, ọba tó mọ̀ mí, tó mọ̀ mí, tó tún mọ̀ mọ̀ mí, ọba tó mọ̀ mí látìgbà mo ti wà nínú omi mo ṣe bá ó. Ìwọ lọ́lọ́run olóore ọ̀fẹ́, ọba tó fọwọ́ agbára dá egungun sínú omi. Ọlọ́run alààyè, ọlọ́run ọba tó rọ omi sínú àgbọn, ẹni tó gbin àgbọn, alágbọn ò mọ bómi ṣe dénú ẹ̀ so. Thank you Lord, ọlọ́run olóore ọ̀fẹ́, ọba tó fi àyè gba inú aláboyún. Ọmọ a sì gbé ń bẹ̀ dàgbà fódìdí oṣù 9. Kábíyèsí ọlọ́run ìyanu. Gbogbo iṣẹ́ rẹ̀ ìyanu ni o, bí mo ṣe dé bíbá ilé ní ìyanu ni olóore ọ̀fẹ́. Má tì mí lẹ́yìn bàbá mi, má padà lẹ́yìn mi. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ọlọ́run ò ní padà lẹ́yìn yín o, ọlọ́run ò ní padà lẹ́yìn gbogbo wa. Gbogbo àsìkò, gbogbo ọdún tó bá ti bá wa láyé lájọ máa bá wọn ṣe. Mi ò ní fi yín ṣàwátì. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ ṣé mo dúpẹ́ o. Gbogbo ẹ̀yin tèmi, ìbànújẹ́ ò mà ní wọnú ilé yín o. Ìbànújẹ́ kan wọ́n ló kéré, àní kò ní ya lé ọ̀nà wa, kò ní ya ọ̀dẹ̀ wa, kò ní gbabiṣẹ́ wa. Àti jẹ́ àti mú wá ibi ìrọ̀rùn ní kọ́lọ́run ọba alàyè bá mi tọ́jú ẹ̀ sí. Àdúrà mi nìyẹn gbogbo ìgbà. Ẹ kú lélẹ̀ ní àṣedélé mi jẹ́ ọmọ lọ́wọ́ ni mi, oríkì mi ò yí padà, èmi gangan lèmi, wọn ò nífẹ̀ẹ́ lòmí ìṣe mi. Wọn ò wá nífẹ̀ẹ́ lòmí ìṣe yín o. Nínú sọ́mà yìí oòrùn ti jáde, kò ní gbóná òdì lára wa, kò ní di àìsàn sí wa lára. Thank you ẹ̀gbọ́n mi. Gbogbo ọ̀sẹ̀, gbogbo oṣù ẹ̀rí pé ó ti ń yípo, yìí tá a rí léṣì láti tún rí lọ́dún yìí o. A ti bẹ̀rẹ̀ láti January till this moment, ọlọ́run á mú wa làájá o. Mo fi àsìkò yìí kí gbogbo àwọn aláàwẹ̀ pátápátá, àwa tá a gbà àtàwa tá a change orúkọ wa kúrò ní Rasaki di Raphael. O ṣe bọ̀dá mi àmẹ̀bọ, ẹnu ẹ̀ ò ní pẹ́. Lálálá o. Ẹ ṣé ẹ̀yin tèmi tẹ́ ń gbọ́ mi nílé. Ìrántí lélètò mi. Èdèlé ni mo fi ń pèdè, èmi lọ́mọ lédè tí ń pèdè lédè ilé, máa kọ́ àwọn tí ò gbèdè lédè. Àṣedélé mi jẹ́. Ẹ má gbàgbé, ẹ pé àwọn tó wà nítòsí, ẹni kájọ gbọ́, ẹ̀yin tẹ́ ti ń gbọ́ tipẹ́, ẹ pè wọ́n. Àwọn tí ò gbọ́ rí, ẹni kan wá nǹkan fìdílé. Mo délé ní igba ńlá ni mí, bàbá gbọ́n mi, èmi gangan lájọ ńlá, ọmọdé kékeré kan ò lè tarí sí, kò tó bẹ́ẹ̀. Túmọ̀ ẹ̀ ni pé bàbá kọ nǹkan ṣọ̀. Níjọ́ tí ẹdìyẹ bá ti gbọ̀n yẹ́pẹ̀pẹ̀ báyìí tó gbọ̀n méjì báyìí, iye aṣọ ni. Gbogbo ọgbọ́n pátápátá ni kó bá mi ṣiṣẹ́ lọ́sàn-án. Oore ọ̀fẹ́ àti àlàáfíà tó wà nínú atẹ́gùn tí Ọlọ́run fi ń jórúkọ ni kó darapọ̀ mọ́ mi. Àṣìwé àṣìsọ kó má yà wájú mi, mo ṣe ń sọ lẹ́nìí, kò sọ mọ́, Ọlọ́run má gbé kàn mí. Ẹ̀yin olólùfẹ́ mi etí yóò mà nídìí o. Lẹ́nìí mo fẹ́ béèrè nípa pé kí ni ọjọ́ ọ̀la wa? Kí lọ́jọ́ ọ̀la wa? Kí lójúṣe ìyàwó sí ọkọ? Kí lójúṣe ọkọ sí ìyàwó ẹ̀? Àníṣe gbogbo wa la lójú ìṣe wa. Ẹ̀rí bàbá sídè, fádá sídè, dádì sídè, ó dáa náà. Gbogbo ẹ̀yin dádì náà mo tútù yín kí mo kọ́kọ́ kí bàbá tèmi tó bí mi lọ́mọ. Bàbá mi akọrin bí ọmọ kéékèèké. Mo kí bàbá tèmi happy Father's Day níbi tó wà, ilẹ̀ rẹ̀. Ẹ̀yin bàbá, mo máa kí yín o, wọ́n tún ní mi ò kí wọn, mo kí yín o. Wọ́n ní kì í rántí kí Father's Day, Mother's Day ní gbogbo ayé ń celebrate. Ẹ kú ilé o, mo tún ti dé. Ẹ̀yin mọ́mì dádì ẹ kú ilé jàre, ṣé bá mi kí wọn. Tí dádì bá wà lẹ́gbẹ̀ẹ́ yín ẹ kí wọn, dádì tó bí ẹ kí wọn, dádì tó máa ṣèyàwó lọ́sẹ̀ yìí ẹ bá mi kí wọn. Àwọn dádì tó máa ṣe láìpẹ́ ẹ bá mi kí wọn, àwọn tó ti wà lẹ́nu márèèjì tipẹ́tipẹ́ ẹ kí wọn. Mo kí àwọn dádì tó joyè absentees, kò dúró ńlé, kò mojú ọmọ, kò mọ̀yàwó. Ìjọ tó bá ti ń bọ̀ wá pọnmi sáàmù nìkan ló máa ń wá, ó joyè dónà. Àwọn ọmọ gan ò dá mọ̀. Gbogbo yín ni mo kí ẹ kú ilé, ẹ kú wájú.
ẹ̀yin bàbá rere bàbá dáadáa tó ń dúró ti àwọn ọmọ tó ń dúró ti ìyàwó tó ń ṣojú ìṣe nílé àná ẹ kú ilé o gbogbo yín pátá ni mo kí ẹ kú àṣeyẹ gbogbo alájọ máa tún ṣe lọ́dún tó ń bọ̀ lágbára Ọlọ́run. Lénìí mo béèrè pé báwo ni wọ́n ṣe ń gbin àgbọn ní nǹkan bíi ọ̀sẹ̀ méjì sẹ́yìn kò tí ì sẹ́ni tó dá mi lóhùn. Ó ní àwọn nǹkan kan tí ó yẹ ká máa ronú pé a ní láti ní nítorí pé ó wúlò fún wa. Mo rí fídíò kan sìn lórí Facebook àwọn kan wọ́n ń ṣọdún APC wọ́n ṣe ti PDP àbí wọ́n báwọn náà ṣe ń pè ayé ti wà fún campaigning bóyá lẹ́tì ẹ̀ máa rí gbálẹ̀ fi gbálẹ̀ mọ́ sí. Àwọn èlò ti wá báwo la ṣe ń lò sí. Dádì mọ́mì ọ̀rọ̀ kan ń gbé mi níkùn ṣé kí n sọ àbí kí n má sọ. Mo fẹ́ kíyàn mẹ́ta gbàdúrà fún mi kí n tó tẹ̀síwájú lé ní ẹ mọ̀ pé gbogbo ìgbà ni mo máa ń ṣàdúrà fún yín. Nọ́mbà tẹ máa pè mí sí ni 078 52 462 910. Thank you sister mi ẹ̀yin náà beautiful thank you. Ẹ ṣé mà àǹtí mi Ìbírónkẹ́ ó yá lùlù fún mi èèyàn mi gbé sókè. Mo fẹ́ kẹ́ fàdúrà ránṣẹ́ sí mi ibikíbi tẹ́ bá ti ń gbọ́ mi ni o. Àgbélébù rẹ̀ mo gbé o. Gbàkóso. Gbàkóso lọ́wọ́ ayé. Gbọ́ ohun táyé ń sọ nípa mi o. Ẹ̀yin tẹ́ bá jẹ́ olólùfẹ́ mi fàdúrà ràn mí lọ́wọ́. Ẹ lè kọ síta mo fẹ́ gba àdúrà. Àdúrà ló ń gbà kò kì í ṣe agbára. Kí n lè máa wá kẹ́ lè máa gbádùn mẹ́ǹtì mi. Ẹnu mi ò ní pa mí. Ẹ̀yin dà jù sókè jù sókè. Àwa ni. Àwọn ní bàbá fẹ́ Àwa náà ni. Àwa ni bàbá fẹ́ òye. Thank you ma. Thank you. God bless you. Thank you. God will be with you too. Thank you ma. Mo ti rẹ́nìkan tó nífẹ̀ẹ́ sí mi. Àwọn tí Naija FM ta ló nífẹ̀ẹ́ mi. Àwa ni bàbá fẹ́ òye. Àwọn bí iná kò àwọn ni. Àwọn ní bàbá fẹ́ Àwọn ni bàbá fẹ́ o. Àwọn ni. Àwa ni bàbá fẹ́ o. Àwa ni. Sórí àpáta Jésù mi. Ẹ kúlé ìrántí ilé lètò mi. A ní pé lórí ètò mi lẹ́tí máa gbọ́ oúnjẹ wa bá ṣe ń dáná bá ṣe ń sè é. Mo ti máa ń ṣe ọbẹ̀ lórí ètò yìí tẹ́lẹ̀ tí mo máa dìgbẹ máa ṣe mọ́ọ̀yò máa ṣe rírò mo máa ṣe dídín. Àmọ́ nítorí ìdí kan tàbí ìkejì mo fẹ́ kẹ́yìn tẹ́ bá lọ́jà títà ẹ fẹ́ rà ẹ fẹ́ ṣọjọ́ ìbí ẹ fẹ́ ṣayẹyẹ ẹ fẹ́ ṣe ìyàwó fọ́mọ
ẹ fẹ́ fẹ́ lójú bàbá yín ti kú tipẹ́ ẹ fẹ́ ṣèrántí wọn ẹni nǹkan tẹ̀ ń tà tẹ̀ ń rà ẹ jẹ́ ká gbọ́ ẹ pè mí little girl nọ́mbà mi ò yàtọ̀ ẹ lè mẹ́sẹ̀gì mi through messenger Facebook messenger the same thing náà ni ẹ rí mi bá sọ̀rọ̀ àní àwọn nǹkan tiwa àṣà tiwa n tí mo fẹ́ sọ lẹ́nìí ni pé mi ì fẹ́ kẹ́ gbà sí ìbínú mi ì dẹ̀ fẹ́ kẹ́ gbà sí òdì mo rí pé mo wo ara mi lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ mo rí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ bí iṣẹ́ mi ṣe lọ wọn ò mọ bó ṣe ń lọ wọ́n máa ń bìlífù pé ẹ má bínú ẹyọ kan tí mo mú débí náà nìyẹn ìgbàgbọ́ wọn ni pé ẹni tó bá ti ń ṣèdélé tó ń sọ nípa àwọn traditional stuff tó ń sọ nípa àwọn local things tiwa irú ẹ̀dá bẹ́ẹ̀ tìbílẹ̀ ni ìyẹn já sí wípé ó ń ṣe ritual ni ó ń ṣètùtù ni alábàjọ tẹ́ ẹ̀ jàkàrà mọ́ tẹ́ ẹ̀ dín àkàrà mọ́ tó fi jẹ́ wípé puff lẹ dìbò fún ìyẹn náà dà àní báwo ni ọjọ́ ọ̀la wa báwo lọ́jọ́ ọ̀la wa kí la fi sílẹ̀ fáwọn ọmọ wa kí ni nǹkan táwa ti èrò pa ní nílẹ̀ Yorùbá ẹ dárúkọ méjì fún mi àǹtí mi tó ṣàdúrà tó fàdúrà ránṣẹ́ sí mi ẹ ní sọnù ẹ ní sọmọnù ẹ wà ní sunkún lágbára Ọlọ́run ọba ò ní padà lẹ́yìn yín mo sì ń retí tí àdúrà bá pọ̀ sí o kò kí ń pọ̀ jù àwọn wo ló wà lórí ìlà tó fẹ́ rí mi tó fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ ṣé ẹ̀gbọ́n mi thank you sir àní lẹ́nìí mo fẹ́ ká mọ nǹkan tí ètùtù jẹ́ ètùtù ìyẹn náà ni mo lè dárúkọ torí oríṣiríṣi ni nínú Bíbélì láti rí ètùtù kà mi ò mọ̀ bóyá yín kà o mo rí kà n tí wọ́n ń pè ní ètùtù ẹ wo àwọn kan wọ́n wà nínú church láyé ìgbà kan ìgbà tí ìgbàgbọ́ sì wà tí ò sí àmúlùmálà ìgbàgbọ́ gidi wà ńgbà yẹn ìgbà yẹn omi lásán ni ṣé ti CAC ní ká sọ ni omi ni just bless it ṣé ti Sẹ́ráfù ni omi lásán ni àkàn wá ní pè ní lásán mọ́ nítorí ó ti di omi àdúrà náà máa ń pè láyé ìgbà tí ìgbàgbọ́ wà tí wọ́n bá fi àgé kan ṣàlùwàlá Ọlọ́run má jẹ́ kínú burúkú ó bí wa irú àwọn èèyàn tó máa ń bínú òdì yẹn wá ní kó lọ mu omi inú àlùwàlá tẹ́ bá gbé àgé sókè tí wọ́n ti fi ṣàlùwàlá tí yàn bá ní cut tẹ́ fi omi yẹn fọ̀ ó máa gbẹ ó máa heal ẹ nídìí láti lọ sí hospital mo ń sọ bí ìgbàgbọ́ ṣe bẹ̀rẹ̀ ni o bọ́ nítorí pé kò sí ìgbàgbọ́ mọ́ ìpayà ló kù a kàn ń lọ ni wọ́n lè sọ pé àwa náà ń lọ church èmi máa ṣàlàyé tèmi fún yín lénìí mo dẹ̀ fẹ́ kó jẹ́ kó yé gbogbo àwọn tó bá ń gbọ́ mi kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó wá di pé mo rántí ìgbà kan tó jẹ́ pé táwọn èèyàn ò bá yá wá ní kó lọ sílé ààbò wọ́n gbé lọ sí church wọ́n tiẹ̀ lè má jọmọ ọjọ́ ọbẹ̀ yẹn tọ́yẹ ẹni táwọn ìbá ti sùjọ́ méjì mẹ́ta nínú church yẹn ara ẹ̀ máa yá àmọ́ nítorí pé ìgbàgbọ́ wa ó ti pọ̀ jù lórí owó sí ìlànà tí Ọlọ́run fi rán wa òun lè fi lè máa worú mi pé nítorí pé ó sọ nípa oúnjẹ wa èwo lóúnjẹ ìbílẹ̀ àwọn òyìnbó ń wárú oúnjẹ táwa ní tó jẹ́ organic but they don't have it èyí tó bá tiẹ̀ dẹ̀ wá hù náà nílẹ̀ yìí náà kẹ́míkà ni wọ́n fi gbìn so tẹ bá ti wá rí pé ó jókòó ó ń pèdè ó ń ṣàlàyé ọ̀rọ̀ ìyẹn wá jẹ́ pé ritual ni ẹ má jẹ́ ká fẹsẹ̀ òsì ṣẹ́ni tó tiẹ̀ fọwọ́ òsì júwèé ilé bàbá ẹ̀ sì dá ẹ má jẹ́ ká na ẹsẹ̀ òsì sí ibi tí ilé bàbá wa ti wà ibi tí ilé wa wà ibi táwa náà ti wá sílùú òyìnbó ẹ má jẹ́ ká dé kó dèrè àwọn àǹfààní wà lára nǹkan tí Ọlọ́run jogún fún wa ẹ̀tanú ó ti pọ̀ jù ìyẹn làwọn kan náà kàn máa sọ pé ẹ jẹ́ kájọ máa lọ ṣọ́ọ̀ṣì àkọ́kọ́ sọ pé òun náà lọ ṣọ́ọ̀ṣì ni ó dẹ̀ sì máa gbẹ̀yìn kùlé lọ gba onígbẹ́rẹ́ oníkìíní kan tírúmi bá wá ń sọ̀rọ̀ bóyá pàdé níbì kan ni o ẹ máa wò pé bóyá tìbílẹ̀ ló mọ̀ tìbílẹ̀ tí mo mọ̀
mi ò ń ṣe babaláwo, mi ò kọ́ṣẹ́ kankan, mi ò mọ nǹkan kan nípa yẹn. Tìbílẹ̀ tí mò ń sọ ni pé àwọn nǹkan tiwa kò sẹ́ni tó bá ń jẹ oúnjẹ òyìnbó, àwọn òyìnbó gan wárú nǹkan tiwa wọn ò ní ni. Kí lọ́jọ́ ọ̀la wa? Ìbéèrè mi nìyẹn. À ń pariwo èdè ká máa sọ. Àwọn tó wà Nàìjíríà gan tá bá lọlé kò sẹ́ni tó ń sọ Yorùbá mọ́, ká má tí ì wá sọ èdè ìlú òkè, kò sẹ́ni tó ń ṣèdè mọ́. Òkìrìkà ní gbogbo ayé ń kó sọ́rùn tá à ń kó sára. Àǹfààní tó wà nílé láti rí nǹkan wa lò ó ju ti bíbà yìí lọ, torí báwo ò rí bí wọ́ lọ, àti pé òtútù mi ò ṣàní máa wégèlè lọ sí ọ́fíìsì. Táyé bá gbà wá bírú àsìkò yìí náà a máa ń wọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan, Sundays, Saturdays, even from Fridays a máa ń wọ̀. Ojú yín tẹ́ fi ń wò mí kò kúkú ní fọ́. Mo ti rí ẹni tó jẹ́ pé ó lọ sí hospital, lẹ́yìn tó kúrò lọ hospital ló pè mí little girl adẹ̀ fún lágbo ara ẹ̀ yá. Kí la wá fi nǹkan wa ṣeré fún? Òyìnbó ń wá ọgbọ́n tí wọ́n fi lè sọ pé nǹkan tí wọ́n gangan lélẹ́yìí wọn ò ní. Tẹ́ bá lọ sọ́jà tẹ́ bá máa rí England made, English made, àwọn tó ń kó wọlé ló pọ̀ jù. Ìyẹn ni mo fi ń sọ fún yín pé ẹ jẹ́ ká rántí àwọn nǹkan tọ́lọ́run ṣe fún wa. Ibo ni igi àgbọn wà nílùú London? Mi ò rí ni mo ṣe ń béèrè o. Níbo ló wà? Àfi tẹ́ bá máa rí fake ẹ̀ wọ́n á fi plastic ṣe, ó dẹ̀ máa beautiful ju ìta ní gangan yẹn. Ẹ jẹ́ ká pọ́n nǹkan tiwa lé. Ẹ jẹ́ ká ronú nǹkan tọ́lọ́run ṣe fún wa. Tí bá rántí nǹkan tọ́lọ́run ṣe fún wa nílùú Nàìjíríà, pàápàá jùlọ láàrin àwa Yorùbá, inú mi máa ń dùn ni. Bóyá àwọn tó kù wa ò rí bẹ́ẹ̀ ni. Mo tún fẹ́ jẹ́ kẹ́ ẹ rántí wípé àwọn nǹkan táwa jogún bá tó bá jẹ́ àwọn bàbá yẹn ti kó dànù ni, àwọn màmá yẹn ti dá gbogbo ẹ̀ sígbó ni, ní bá lè. Lóòótọ́ wọ́n ń lọ ṣọ́ọ̀ṣì tó jẹ́ pé ẹ lọ lé ní ẹ lọ lọ́la, ọ̀túnla wọ́n rí odidi màálù, ìjọ́ kẹrin wọ́n rí odidi èèyàn mọ́bẹ̀. Èmi dẹ̀ ń sọ nípa pé ká jẹ oúnjẹ wa, ká wo aṣọ wa, ẹ rí pa yàtọ̀. Ayàtọ̀ jìnnà la fi yàtọ̀ sí ara wa. Èmi ò sí lára àwọn yẹn. Kò kí ń ṣe tìgbéraga, àwọn tó mọ̀ mí délé mọ̀. Adé ògo ló wà lórí mi. Lóòótọ́ tá bá ń lọ sí church àbí pa ń kírun, a gbọ́dọ̀ dá tìbílẹ̀ nù. Ó dáa, kí lẹ mọ̀ tó wà nínú toothpaste tá máa fi ń fọ ẹnu? Kí ló wà nínú ẹ̀? Ewé ni wọ́n gún sínú ẹ̀. Ó dáa tẹ̀rẹ̀ wá jẹ́ kí n rán yín létí. Ẹ wo làálì, ẹ wo báwọn àwọn ti Saudi àtàwọn ti Indian, ẹ wo bọ́n ṣe ṣe, ẹ wo bọ́n ṣe ṣe tó fi neat. Wọ́n sọ di paste ni ó wà nínú tube. Kí ni nǹkan táwa ní nílẹ̀ Yorùbá tó ń jáde? Gẹ́gẹ́ bíi pé ó dáa kíní yìí ilẹ̀ Yorùbá láti máa ń rí. A máa ń rí irú àbí? Ìyàn mélòó ló lè dákọ̀ ẹ̀? Níbo la ti ń rí? Ṣé bẹ́sọ̀ náà ni? Àwọn tó ń ṣe ọ̀tá wọn ló pọ̀ jù. Ẹ kò máa wò wọ́n pé àwọn olóòórùn ìkòsówó kọ̀ọ̀kan lọ́wọ́ wọn. Àárà lọ́pọ̀, àárà ní kiri kan, wọn ò tún ní jẹ́. Ìgbà tó yá, àìpẹ́ yìí làwọn òyìnbó náà ṣe research dé gbogbo nǹkan wa. Orógbó sì wọ́n ti rí àṣírí ẹ̀. Locust beans yìí wọ́n ti rí àṣírí ẹ̀. Ilá wọ́n ti rí àṣírí ẹ̀. Ewúro wọ́n ti rí àṣírí ẹ̀. Àná lẹ́nìkan ju kíní ewé kan sí mi, dóngóyárò, wọ́n ti rí àṣírí ẹ̀, gbogbo nǹkan tó wúlò fún. Igi kaṣúta kan máa ń jẹ èso ẹ̀ lásán láyé àtijọ́, bóyá igi kọ̀ọ̀kan náà máa wà níwájú ilé wa. Tó bá jẹ́ pé àwọn bàbá yẹn ò gbìn, wọ́n kàn gé dànù ni. Ǹjẹ́ àwa lè ba igi kaṣú láyé? Èmi á máa sọ tèmi díẹ̀díẹ̀. Mo mọ̀ pé lágbára Ọlọ́run kò sí bó ṣe lè burú tó. Júdásì gan náà láwọn tiẹ̀, kọ́ lọ́run má ṣe wá ní Júdásì. Mo sì máa rí ẹnìkan àbí méjì tí etí ẹ̀ máa ṣí sí ọ̀rọ̀ mi. Létà la wá mọ̀ pé igi kaṣú yẹn
kò kí ń ṣe èso ẹnìkan, èso méjì ló máa ń ní. Ibi tí sídìí ẹ̀ wà gọ̀gọ̀ kò ń ṣe ètò lómi yẹn. Àwọn nǹkan tó ń yọ lára ẹ̀ pọ̀. Epo igi yẹn náà àgbo ni, tẹ́ bá kàn sí kẹ́ máa mú lásán, ìdọ̀tí á máa jáde lára wa. Gbogbo àwọn nǹkan tiwa tí mò ń pariwo ẹ̀ ń gbogbo ìgbà tí mò ń sọ nípa ẹ̀, kò sí ẹyọ kan tí ò wúlò nú ẹ̀. Gbogbo ẹ̀ bá ṣe ń lò kò kí máa ń ní side effect because kò dúró sára wa. Àgbo ò kí ń níyàn lára. Ẹ lè jẹ ọ̀gẹ̀dẹ̀ dúdú kẹ́ sọ pé ó yọ̀yàn lẹ́nu. Ẹ lè boil plantain kẹ́ sọ pé ìgbà tẹ́ wá jẹ inú rùnyàn àbó ń fọ́yàn lórí. Wọn ò kí ń jẹ iṣu lájẹjù, kò ṣèyàn ní nǹkan kan. Ẹ̀yin ẹ wá wo gbogbo oúnjẹ èmi ni pásítà. Mo ti rí ọmọbìnrin kan, wọ́n ju fídíò kan sí mi ṣáná ni àbí ìjẹta. Gàrí ẹ̀ ló mu jẹ́jẹ́, ló wá pe ọ̀rẹ́ pé òun wà ní ṣọ́ọ̀bù kinní kan, mi mọ̀ bọ́ ṣe ń pè Tantalizer kinní kan, continental lòun jẹ. Kí ni continental? Ẹ̀ ń jẹ pizza, ẹ̀ ń jẹ noodles, spaghetti. Ṣé yẹn bẹ́tà? Ṣó ní àǹfààní ju oúnjẹ tiwa lọ ni? Mi ò rò bẹ́ẹ̀. God bless. Thank you, God bless you. Thank you, sister mi. Amen. I claim it. Thank you, ma'am. You find favor with his amen. Ẹ ṣé mà, àdúrà gbogbo wa gbà. Àní àwọn nǹkan tiwa tá ti kó dànù, tá bá ń sọ̀rọ̀, ẹ̀yin tẹ́ ń sá fún ẹlẹ́ṣẹ̀ bíi tèmi torí pé mo máa ń sọ̀rọ̀ bílẹ̀. Ẹ̀yin náà máa sọ eléyìí, ẹnu mi ò ní pa mí. Láyé àtijọ́, àwọn nǹkan tó máa ń jẹ́ kí àdúrà gbà, lákọ̀ọ́kọ́ ni respect kò sí mọ́. Àwọn ìyá kan wà, wọn ò ṣobìnrin mọ́ bọ̀ tí wọ́n ti ṣàbíamọ rí. Tí bá ní wọn ò ṣobìnrin mọ́, wọn ò sí lọ́wọ́, wọn ò sí lójú ká máa tọ́mọ mọ́ ká tún máa súnmọ́kùnrin, wọ́n dá dúró, wọ́n ti dàgbà. Àwọn àṣẹ kan wà lẹ́nu àwọn ìyá yẹn. Àwọn ìyá tí mò ń wí ìyàwó gbọ́dọ̀ máa dìde fún ọkọ jókòó ni. Ọmọdé mélòó ló ń dìde fàgbàlagbà jókòó mọ́ láyé tá wà yẹn? Ayé ti yí padà, bó ṣe wà náà nìyẹn, bá ṣe rí nìyẹn. Nǹkan táwọn ọmọ yẹn ń ṣe é sí, àwa la fílẹ̀ fún wọn bẹ́ẹ̀. Àwọn India wọn ò kúrò lórí ilé ni wọn tó bá jẹ́ ọ̀rọ̀ culture ní ìlú yìí. Àwọn Pákí wọn ò mà kúrò níbi tí wọ́n ti wà. Wọ́n lè rìnrìn àjò dé bí báyìí. But what I'm saying ni pé wọn ò kúrò lórí àṣà wọn, ìṣe wọn. Àwọn òyìnbó ìlú yìí, ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ dé, wọ́n máa ń wò pé a máa ń wò pé wọn ò ní culture tí wọ́n ni wọ́n ń lò yìí. Ọgbọ́n táwọn mọ̀ ni wọ́n fi ń ṣe tiwọn nìyẹn. Nǹkan tí wọ́n dé bá, wọn ò change ẹ̀, wọn ò yí padà. Wọn ò yí nǹkan kan padà, wọn ò fi kún o. Ọgbọ́n bó ṣe máa gba tiwa tó máa sọ pé you are from Africa, oríṣiríṣi ni wọ́n máa ń jù síta. Àwọn kan tiẹ̀ converse tó fẹnu ara wọn ṣàlàyé pé kò sí tí wọ́n pè ní cancer. Mo ti rí àwọn èèyàn nílùú yìí tó fẹ́ sára wọn rìn lọ sí hospital tí ò padà. Morgue láti lọ wò wọ́n later. Kò sí lára nǹkan tí òyìnbó bá ṣe, mi ò sọ pé nǹkan wọn ò dáa o. Àwọn nǹkan tí wọn náà wà tó jẹ́ pé àwọn gangan ló bá lára mu because kò ń ṣe fún wa. Àwọn òyìnbó a máa kúnlẹ̀. Theresa May first time tó lọ visit màmá, ó kúnlẹ̀. Mo ní fọ́tò ẹ̀, bóyá kí n bá yín mú wá, bóyá kí n jù sórí Facebook mi ni. Bí ìgbà tí èèyàn kàn ń tan ara ẹ̀ ni. Ṣẹ́rí ayé civilization, ayé western, ìwọ wà ní Africa ó fẹ́ máa lo ìgbésí ayé western for God's sake. God bless you, my Yemi ọ̀gẹ̀dẹ̀ dúdú. Ṣé ètùtù nìyẹn? Ọlọ́run á dúró ti gbogbo wa, á jẹ́ kí ojú wa ó là. Nǹkan táwọn òyìnbó ń ṣe fún wa, wọ́n fẹ́ ká lè sọ pé nǹkan tiwa ò dáa. Wọ́n fẹ́ kó sọ wípé tiwọn nìkan ló dáa. Orógbó, ẹ wo bó ṣe korò tó, wọ́n ti gbà lọ́wọ́ wa. Wọ́n ti mọ rírì ẹ̀ lọ kà lórí Google, ẹ wo nǹkan tó kọ nípa ẹ̀. Ewé mango, ewé guava, ẹ wo nǹkan tó wà fún. Yàtọ̀ sí èso ẹ̀, ẹ lọ wo ilá.
bọ̀ olóòótọ́ ò kì í ní ẹni kò kì í lẹ́ni tó bá lẹ́ni ta ló fẹ́ sùn sí bọ̀ torí pé mo ti máa ń sọ pé àwọn nǹkan wa àṣà wa ẹ wá wò pé traditional program tó máa ń ṣe yẹn àwọn ò tiẹ̀ ní interest kí ni wọ́n ń pè ní ìbà ẹni tó bá fẹ́ rí ojú rere ọlọ́run ó gbọ́dọ̀ jí láàárọ̀ kùtù kó ṣèbà ọlọ́run kíkí ni ìbà ìtumọ̀ ìbà ní kíkí tó bá kí ọmọdé tó kí àgbàlagbà kódà bó kí wèrè á dúró kó kọjá inú burúkú ò ní bí mi ẹnu mi ò kúkú ní pa mí mi ní dákẹ́ nítorí pàwọ́ àti rí àṣírí òyìnbó a ti rí gbogbo àṣírí wọn a ti bá wọn gbé a ti bá wọn jẹ a ti bá wọn mu òyìnbó lẹ máa ìlú òyìnbó lẹ máa rí tí wọ́n máa kọ watch your hand after tó bá ti wà ní tọ́lẹ̀tì wọ́n máa fi sign síbẹ̀ ṣé wọ́n kọrú ẹ̀ fáwa ìmọ́tótó ni wọ́n fi kọ́ wa ìmọ́tótó ni wọ́n fi kọ́ wa tá a bá bímọ kókó ẹ máa wẹ̀ fún lẹ́ẹ̀mejì mẹ́ta tó bá ti ń gbọ́n ẹ máa wẹ̀ fún láàárọ̀ ẹ máa wẹ̀ fún lálẹ́ kò sí ètùtù nínú gbogbo yẹn kí ló dé táwa ò jẹ́ kí nǹkan tiwa kó jọ wá lójú kí ló dé tó jẹ́ pé nǹkan tiwa ò kí ń ká wa lára tí mo bá bímọ nílùú òyìnbó ẹ jẹ́ kí wọ́n gbọ́ tán bá wà nítòsí lọ́run yọ mí ọ̀gá mi ò síbẹ̀ wọ́n máa ń gbé ọmọ wọn lọ lé wọ́n máa ń gbé ọmọ wọn lọ sí ìlú wọn tí òyìnbó bá ń ṣe egúngún kí wọ́n pè ní egúngún masquerade ṣebí láyé ìgbà kan wọ́n fi ń dẹ́rù bà wá ní àmọ́ tó wà náà létà tá a ti ń gbọ́n àmọ̀ èèyàn náà faṣọ bò òkú tó ń rù ọjà tí wọ́n tà lọ́jọ́ sí lọ́mọ aráyé dáṣọ fún tí wọ́n ń pè léegun nǹkan tẹ́mi ò ní ṣe ni pé mi ò ní pe nǹkan míì ní ọlọ́run mi bẹ́ẹ̀ ni ọsàn wẹ́wẹ́ yìí ló ń jẹ wọn tí òyìnbó bá gbé ọbẹ̀ kaná wọ́n máa fún sí àwa ní ọsàn ó máa ṣe o nàìjíríà yorùbá o lọ́lọ́lọ́lọ́lọ́ tá a bá mọ àǹfààní tó wà nínú ọsàn wẹ́wẹ́ bẹ́ẹ̀ ni òun náà máa fi fọ ẹja òun náà máa fi fọ tọ́kì kò sí kan even gan wọ́n fi ń fọlẹ̀ tẹ́ bá lo kúkà yín tí gbogbo ẹ̀ jóná tí oúnjẹ ti dà sínú ẹ̀ gbogbo ẹ̀ tó ti dún yamayama tẹ́ bá ti ń palẹ̀ mọ́ tẹ́ bá kàn gé ọsàn ẹyọ kan tẹ́ fún sí òun lẹ máa fi clean ẹ̀ ó dẹ̀ máa dán ju tuntun lọ tí microwave yín bá dọ̀tí tẹ́ bá gé ọsàn wẹ́wẹ́ yẹn ẹ kàn jù sínú ẹ̀ ó dà ẹ má ti ẹ̀ gé ẹ jẹ́ kó sè kó fọ tó bá ti túká sínú ẹ̀ kàn mú kọ̀ọ̀kan kẹnu gbogbo ẹ̀ nù ṣé tutù làwọn yẹn ni torí ọlọ́run ètùtù kọ́ kí ló wà nínú àwọn capsules inú mi á dùn pé irú àwọn tó wà ní medical line mo mọ̀ pé wọ́n máa wà lórí ètò yìí a máa rí lára wọn tó ń gbọ́ mi njọ́ kan ní 3 years ago mo ṣe program kan ní bíbáyìí mo fi kíní yẹn wọn àwọn èèyàn bangu ni kò ń ṣe léyìí o ǹjẹ́ ẹ mọ̀ pé kíní yẹn àwọn Indian ló ṣe wọ́n ṣe kan fún pain relief wọ́n ṣe kan fún kíní kan diabetes wọ́n ṣe kan fún kíní kan fún sight wọ́n ṣàṣe lóríṣiríṣi ǹjẹ́ ẹ mọ̀ pé mo rí lọ́wọ́ sista mi kan ó rà ṣe bẹ́ẹ̀ mọ̀ pẹ́nu mi ò ní bò kò sí wàhálà gbà tí mo wá dórí bíbá yìí mo wá béèrè lọ́wọ́ ẹ̀yin èèyàn mi tẹ́ bá ríru kíní ǹjẹ́ ẹ lè wọ̀ àwọn kan pè wọlé wọn láwọn ò lè wọ̀ àwọn kan pè wọlé pé tí wọ́n bá mọ nǹkan tí wọ́n fi ń ṣe àwọn kan pè wọlé wọn ní àkóṣe nǹkan kan bí kán ti lò náà ni ẹ̀yin èèyàn mi kí ni ọjọ́ ọ̀la wa kí la fi sílẹ̀ fáwọn ọmọdé pé kíní yìí nǹkan tá lè rí nílùú wa lélẹ̀ táìwá bá tiẹ̀ mọ́mọ lọlé kí ni àǹfààní tá lè fi convince wọn pé we have this don't you know we have this we have this kẹ́nu náà yà wọ́n pé so wàá lè ríru eléyìí ní bíbáyìí ṣé noodles yìí náà la kàn máa fi kọ́ wọn gbogbo oúnjẹ wọn ó máa ń damage body system wa ni ó ń ba àgọ́ ara jẹ́ ó ń gbin àìsàn síyàn lára táwọn náà bá nírú tiwa inú wọn á dùn njọ́ tí mo dé ìlú òyìnbó thank you exactly irú píẹ̀ yìí ó wà nílùú wa tó jẹ́ pé kò tiẹ̀ jọ wá lójú thank you
irú àwọn èso kan wà a kàn máa wò pé ẹ̀ṣẹ̀ bẹ́yìn kùlé ni ìgbà tí mo dẹ́kọ̀ọ́ ni mo rí pé wọ́n ń gbin water leaf kí ni wọ́n ń pè o gbúre ọ̀dúndún ìgbà tí mo dẹ́kọ̀ọ́ ni mo rí pé wọ́n ń gbin lọ́dọ̀ wa ewé ẹ̀dẹ̀ máa tóbi tó ìgbàgàdà ni ẹ̀yìn kùlé lásán àkàn máa fi ń ṣeré ni à ń jẹ́ because ó pọ̀ kẹwàá wa sọ tinú oko tinú aginjù bó ṣe máa fresh wọ́n ń tà ń bí o tó bá jẹ́ òyìnbó ló ní water leaf tó máa ń gùn ó ní flower tó máa ń ní pupa tó máa ń ní funfun yẹn African water leaf ni tó jẹ́ tó máa ń gùn tó máa ń gbìn sí bathroom yẹn tó bá jẹ́ òyìnbó lónìí ni wọ́n á ti dá oko ẹ̀ síbi àkùrọ̀ kò kì í ṣe omi olómi ọṣẹ yẹn nìkan nìyẹn kàn máa jẹ kí la fẹ́ fi sọ fáwọn ọmọ wa pé nǹkan báyìí báyìí la bá ń lé ìyẹn ni mo fi béèrè pé kí lọ́jọ́ ọ̀la wa education dáa tá a bá fọpọlọ kún education nìkan ò lè ṣiṣẹ́ tá a bá fi nǹkan kan kún kí gbòòrò tó dàrú kí gbogbo ẹ̀ tó rí bó ṣe wà yẹn ọmọ ọdún 10 tó bá máa kí ọmọ 10 ká tẹ̀ sọ pé nínú agboolé tí ọmọ kan bá wà tó fi oṣù kan bẹ̀rẹ̀ láti bí ọjọ́ 5 ju ẹnì kejì ẹ̀ lọ kí ló máa pè é wọn lẹ́gbọ́n ẹ̀ ni ìyẹn náà máa pè ní ẹ̀gbọ́n mi but now torí civilization a ti sọ respect yẹn nù respect yẹn gangan ni lógo wa làwọn Ìgbò fi máa ń bú wa ń gbà yẹn ẹ má bínú pé mo kàn ń sọ pé Ìgbò Haúsá náà máa ń fìyàn ṣe ẹ̀yẹ wọn ní na dog dey lie down dog kọ́ ló ń lie down ìtẹríba tẹ́ bá ń ka Bíbélì ó wà ń bẹ̀ mo lè fọwọ́ sọ̀yà pé ìtẹríba ìbọ̀wọ̀ ó wà nínú Quran kò kí n ṣe ká kàn bọ̀wọ̀ ká respect ẹni tó jù yàn lọ nìkan nítorí pé ìwà wa ò dáa inú wa ò dáa àwọn ọmọ Yorùbá ìkà ló pọ̀ jù tí n bá máa kí ẹ ń sì máa sọ pé hello àbúrò mi báwo ni o àwọn ọmọ mi ń kọ́ àwọn ọmọ mi ń kọ́ ló yẹ kí n béèrè àwọn ọmọ ẹ̀ ń kọ́ ṣàlàáfíà ni wọ́n wà a dẹ̀ ń pera wa ní kìrìsìtẹ́nì à ń lọ sí mosque lójoojúmọ́ à ń kírun wákàtí 5 àwa tá a jẹ́ ọmọ Yorùbá ètò mi máa ń dàbí ìwàásù ní bọ́lọ́run bá ṣe fi sí mi lọ́kàn ni mo máa gbé wá síta kí ló fẹ́ ná wa ó bá ń kí àgbàlagbà kó tẹ̀ díẹ̀ tó bá tiẹ̀ lè kúnlẹ̀ tán Ọlọ́run má gbẹ̀sẹ̀ lọ́wọ́ wa káyé má gbẹ̀sẹ̀ lọ́wọ́ wa kéṣù má gbẹ̀sẹ̀ lọ́wọ́ wa gbogbo àgọ́ ara wa kọ̀ọ̀kan èyí ara wa kó má dé òkè sí wa kó má fi wá sílẹ̀ kó má ṣáájú wa lọ gbogbo bá a ṣe gbé wá kọ́lọ́run kó fún wa lẹ́mìí gúngùn sí tá máa fi lò kò sí ohun tó dùn kò sí ohun tó dáa kò sí nǹkan kan tó wúlò níbi tí ò bá ti sí ìfẹ́ bàbá tó mọ àgbo tó mọ̀ pé tí wọ́n bá fún àwọn ọmọdé yìí ní kínní àwọn ọmọ tó ní gìrì ni tó bá fún lágbo yìí ara ẹ̀ máa balẹ̀ kí ló dé tí bàbá yìí kú pẹ̀lú gbogbo nǹkan tó ní lára yẹn àìsífẹ́ ni kí lọ́jọ́ ọ̀la àwa ọmọ Yorùbá kí la bá ń lé kí la fẹ́ fi sílẹ̀ fáwọn ọmọ wa àwọn ìyá kan wà ńgbà yẹn mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àwọn àdúrà táwọn òbí wa gbà fún wa pẹ̀lú ìkúnlẹ̀ gbogbo ẹbí ọkọ wọn máa kúnlẹ̀ àti igi àtẹ ọ̀pẹ àti kinní kan àwọn àdúrà yẹn ló gbà lé wa lórí torí yẹn mo ṣe máa ń sọ pé mi ni little girl tó bá lọ jù mí lọ ojú àgbà wẹ́ máa mú àgbà yẹn lọ jàgbà kó máa mú lọ máa fún ẹ. láyé àtijọ́ àwọn ẹ̀gbọ́n àtàbúrò ọmọ ọdún 2 mẹ́ta láti bẹ̀ tí wọ́n bá ti gbọ́n oúnjẹ wọ́n máa bù papọ̀ ní àjókòó yìí káàjọ máa jẹ́ ni kò síbi tí wọ́n ti ń ṣerú ẹ̀ mọ́. àwọn fíìmù tá à ń wò nowadays tí mo rò pé kíní yẹn ó yẹ kó lè máa encourage wa mọ́ bá ṣe lè máa lo nǹkan tiwa tó jẹ́ tradition ààrí lò ẹni tó yí fíìmù ta lọ ṣe tó jẹ́ pé ilé olówó lẹ lò àlè lólé bambú àlè lólé alámọ̀mọ́ ìyẹn náà dáa ọ̀làjú ti dé àbí ẹ wá to tébù ṣáwọn bàbá ńlá wa ń to tébù láyé àtijọ́ ni níbo nìfẹ́ yẹn ti fẹ́ wá yìí tó tiẹ̀ máa ń bí mi nú nísìnyí tá a bá wà ní patí ẹ wá lọ máa ṣe búfè àgbàlagbà onílé ọlọ́nà tó lọ́mọ tó níyàwó tó jẹ́ pé òun fúnra rẹ̀ gan bílù London ṣe burú tó wọ́n sì ń to tébù fún ni wọ́n ní kó lọ máa tó gbóúnjẹ
kọ́ lọ máa tó gbóúnjẹ torí ọlọ́run. Coconut, thank you. Mo ń bọ̀ máa sọ ń pa ẹ̀. Mo sọ last week. God bless you. Tẹ́ bá rí àǹfààní tó wà nínú àgbọn coconut yìí, jíjẹ nìkọ́kọ́. Lẹ́nu ọjọ́ mẹ́ta ó ti jáde síta ń sìn yẹn lọ wò ní any shop. Ẹ rí i pé àgbọn wà. Ó kàn jẹ́ pé ẹ lè ra 5 kó jẹ́ pé ẹyọ kan ló máa dùn bẹ́ẹ̀. Tẹ́ bá mọ àǹfààní tó wà nínú coconut, tá a bá gbìn mọ́ Ògùn Ọlọ́run ló pè níjà o. Èṣù wí ní ti ọkàn mi pé ìrànlọ́wọ́ kò sí fún mi, ṣùgbọ́n mo mọ̀ ọba tó ń gbèjà mi ó jù wọ́n o. A lọ síbì kan ní ọ̀sẹ̀ tó kọjá ọjọ́ wo náà play kíní kan, ó dàbí Saturday àbí Sunday. Ẹni yẹn wọ́n ń ṣàdúrà fún pé ó ṣe ọjọ́ ìbí. Àwọn kan ti ṣàdúrà, wọ́n ti pray, Christian ti pray, Muslim ti pray. Wọ́n bá ní kémi fi tìbílẹ̀ gbàdúrà. Mo fẹ́ feel embarrassed but I did it. Mi ò jẹ́ kójú ó tì mí àbí. Ǹjọ́ wo kò tí pé LDC ẹ̀ ṣó ti pọ́ṣù mélòó kan sìn. Ìta níbi ọ̀dọ̀ àwọn kí ni wọ́n ń pe bíbá yìí o, ìlú àwọn Júù yìí, Stamford Hill. Ibẹ̀ ni ọkùnrin kan jáde síta, wọ́n dẹ̀ gbé garawa sílẹ̀ tó ń da àgbo ẹ̀jẹ̀ ẹyẹlé yẹn àtẹ̀dìyẹ tó ń bá ti pa. Ṣé mọ̀ bìlífù tí wọ́n nìyẹn láti gba abẹ́rẹ́ bó ṣe kọ́ nínú Bible tó máa ṣì ń fi ẹ̀jẹ̀ wọn lé yẹn. Èmi kan yanu pé sọ wọ́n yìí ṣe kínní, wọ́n ń ṣédè ní ó ti di culture wọn, ó ti di àṣà wọn. Àwọn yẹn bí wọ́n ṣe sọ pé kò sí right láti pa ẹdìyẹ ní gbangba tàbí wọ́n pa okùn màsẹ́ni tó mú wọn. Tó bá wà lọ hospital kosher meal ní wọ́n máa order fún wọn, kì í jẹ oúnjẹ bòmí, wọn kì í jẹ oúnjẹ hospital, wọn kì í jẹ oúnjẹ tó máa lọ rà lẹ́gbẹ̀ẹ́ kinní kan fún wọn. Oúnjẹ tiwọn, wọ́n ní kitchen tiwọn, wọ́n ní hospital tiwọn. Ǹjẹ́ mọ̀ pé wọ́n sì ń kọlà fáwọn ọmọ wọn lẹ́nu, kò dẹ̀ sẹ́nibọ̀dì tó kó èrì wọn. Àwọn Júù, àwọn Indian ló sì kù nílùú ìsìn tó yìí ń kọlà. Kò dẹ̀ sí anybody tó pariwo ẹ̀ síta. Mo gbọ́ kéèsì kan lẹ́nu ọjọ́ mẹ́ta, obìnrin kan ní tó jẹ́ ọmọ Yorùbá, ọ̀rẹ́ ẹ̀ tó sọ fún tó fi nú wọn, ìyẹn ló lọ report ẹ̀. Kí ló lọ fẹjọ́ sùn? Ó ló kọlà fọ́mọ. Ntí mo sọ wọ́n gbọmọ lọ́wọ́ ẹ̀ o. Ṣéfẹ́ nìyẹn kí la fẹ́ fi sílẹ̀ fáwọn ọmọ wa? Kí làwa bá ń lé? Náà kò sẹ́ni tó ń gbin àgbọn mọ́. Àgbọn dẹ̀ máa pẹ́ kó tó hù, kó tó ní èso. Ìmí tó ó ń pé 30 years. Ó ní 15 wà ń bẹ̀. Àgbọn dẹ̀ wúlò fún wa. Tẹ́ bá wò pé bóyá kí ló ń sọ, ẹ wá sọ́dọ̀ mi níjọ́ Saturday kí n ṣe coconut rice fún yín, gbogbo ilẹ̀ ajá yẹn ẹ bá máa jẹ́ ẹ máa dà sáṣọ ni. Àdí àgbọn tẹ́ bá dé ní any shop nsìn, coconut oil yìí ìkan wà wọ́n ṣe bí bọ́tà ni, tìpárá wà, ìtẹ́ máa fi sírun wà, ìtẹ́ máa fi ṣe oúnjẹ wà. Kí ló dé tó jẹ́ pé gbogbo nǹkan tiwa pátápátá la dànù? Tẹ́ bá dé lu wá ń sin èmi àdí àgbọn, ọlọ́run ò ní jẹ́. A dẹ̀ sọ pé poverty wà. Tá a bá ti ẹ̀ lò ó, ǹjẹ́ kò yẹ kó jẹ́ pé àwa náà ń dọ́gbọ́n sí i, à ń pààkì ẹ̀ dáadáa, táwọn òyìnbó náà tún máa fi rà lọ́wọ́ wa, ká tiẹ̀ máa sọ pé Nàìjíríà náà ti ń kólé wa. Síìdì òwú kíní yẹn ni best food nílùú mi. Àwọn kan máa ń pè ní kéré òwú, kóró òwú, síìdì inú ẹ̀.
ǹjẹ́ ẹ mọ̀ pé òróró inú ẹ̀ wọ́n máa fi ń ṣe òrí, kò kí ń ṣọ̀rọ̀ èrè ọ̀tọ̀ nìyẹn, òrí gidi. Náà sì àwọn òrí ń wá láti Ghana, wọ́n sì ń ṣe ọṣẹ dúdú ń bẹ̀. Òyìnbó ń rà lọ́wọ́ wọn rádà, òyìnbó ń rà ọpẹ́lọpẹ́ Dúdú Osùn, God bless him, mi ò kúkú mọ̀. If not kò bá sí nǹkan tó ń pè lọ́ṣẹ mọ́, torí pé ọṣẹ tiwa yẹn ti dúdú, ṣe bí èèyàn dúdú ni wá, àwa la máa jẹ́ kó mọ̀ pé ó dáa, àwa la máa sọ nǹkan tó wà nínú ẹ̀ fún wọn, òpin ẹ̀ kó ń béèrè ingredients. Tó bá dẹ̀ ti fẹ́ mọ àṣírí nìyẹn, bẹ́ẹ̀ ni tó bá ti fẹ́ mọ àṣírí àwọn náà lọ dọ́gbọ́n ẹ̀. Nílùú yìí mo ti ṣe ògìrí, ó kàn jẹ́ pé àgbàdo tí wọn ò ṣe dáadáa. Timberlake BC mo ti try àdí àgbọn, mo ra àgbọn kò dáa, mo dẹ̀ slice ẹ̀ sínú omi, mo blend ẹ̀, mo yọ òróró inú ẹ̀, mo sè. Ńbo la máa sá fún nǹkan tiwa dé ní Nàìjíríà láyé ìgbà kan. Èmi ò ní pẹ́ round up torí gbogbo ẹ̀ tí n bá ní kí n máa sọ mi ò lè sọ tán. Nígbà tá a wà ní primary school wọ́n rán kinní kan fún wa, wọ́n pè ní game draws. Látijọ́ tí aláyé ti dáyé ni gbogbo èèyàn fi mọ̀ pé ìkà làwọn ọkùnrin kan, ọmọ kéékèèké ló ń wù wọ́n, ó ti ń ṣẹlẹ̀ tipẹ́. A ní nǹkan táwọn ìyá yẹn rí kó tó máa rán kinní fún wa náà. Tíyàn bá fẹ́ tọ̀ tó bá wà nínú game draws yẹn, òun lára ẹ̀ náà ni jumpsuit ń sì tó máa ṣe tí èèyàn máa ní long trouser. Èyí tí mò ń sọ ìbí níkà ni, òun la máa wọ̀ sábẹ́ ká tó wọ uniform wa. À ń ṣe cleaning ní school ni o, jọ manual labour ni o, à ń ṣe cooking ni o, because nígbà yẹn domestic kíní kan education náà wà, mò ń bọ̀ máa rántí, ẹni tó bá rántí kó bá mi kọ síta. Domestic science education náà wà, tó jẹ́ pé àwọn kéékèèké yẹn, àwọn sisi, àwọn ọmọ secondary school, àwọn ọmọ primary 4, 5 and 6 ni wọ́n máa ń lọ every Wednesday, ó dàbí twice ni wọ́n máa ń lọ ńgbà yẹn. Ibẹ̀lẹ̀ ti máa kọ́ ná dídá, ibẹ̀lẹ̀ ti máa kọ́ knitting aṣọ fàyà. Tẹ́ bá lọ sí kí ló ń pa àwọn alteration yẹn, tẹ́ bá lọ sí ṣọ́ọ̀pù wọn, ọjà wọn ló wọ́n jù, kíní ìtú lásán báyìí tẹ́ bá ní kí wọ́n bá yín ṣe, iye tó máa ná yín wọ́n lè ní 25 pounds. By the time tẹ́ bá máa fi 25 pounds mí ìpín lè yẹ mọ̀ pé ẹ ti ra tuntun. Bọ̀ gbogbo nǹkan tiwa níbo la kó wọn sí? Domestic subject. Thank you. God bless you. Gbogbo domestic subject yẹn tó bá jẹ́ pé alájú for real tó ojú wa là ní dáadáa ni, ó yẹ ká ti lè padà ká fi sínú curriculum fáwọn ọmọ wa kó lè mọ oúnjẹ sísè àtàwọn nǹkan iṣẹ́ ilé pẹ́pẹ̀pẹ́ díẹ̀ tá máa ṣe. But instead owó pátí là ń lé kiri. Gbogbo àwọn tó mọ̀wé, gbogbo àwọn professor, gbogbo àwọn master kìnìkan tó wà ńlẹ̀ ńsìn, tí gbogbo wa ń proud pé yeah, I'm well educated, I'm a nurse, I'm a doctor. Kò tó kí la fẹ́ fi sílẹ̀ fún àwọn ọmọ wa. Ọmọ mi kò rí igi àlùbọ́sà rí, kò mọ bó ṣe rí. Bóyá wọ́n ń ja ni, bóyá wọ́n ń wu ni, bóyá wọ́n ń ka ni, kò mọ̀. Irú àwọn nǹkan báyìí kò kí ń ṣe ètùtù. Ẹ má fojú elétùtù wò mí, ọmọ aládùúrà ni mí. Wọ́n bí wa sínú ẹ̀sìn ìmọ̀le la máa ń pè ńgbà yẹn. Lẹ́yìn náà nínú méjèèjì ni wọ́n fi tọ́ èmi dàgbà. Méjèèjì ni mo ní idea ẹ̀, mo dẹ̀ ní experience ẹ̀, méjèèjì ni mo practice. Ẹ má jẹ́ ká máa tanra wa. Àwọn nǹkan t'Ọlọ́run ti ṣe fún wa, tẹ́ bá mọ àǹfààní tó wà nínú coconut, tẹ́ bá rí lẹ́gàn ẹ máa sáré mu, ẹ máa fọ́, ẹ máa jẹ lọ ni, kò ṣèyàn ní nǹkan kan. Bó ṣe wà ọ́ìlì tó, bóròró ṣe pọ̀ nínú ẹ̀ tó, ẹ lè jẹ́ kẹ́ gbọ́ pé kò digest. Kẹ́kọ̀ọ́ fún àgbọn pé mi ò fẹ́ dáná mọ́ lára, jẹ́ kí n tiẹ̀ kúkú jẹ àgbọn ẹyọ kan, kò lè ṣe yín ní nǹkan kan. Ntọ́kàn máa bèrè ní pé kẹ́ mu omi sí. Òyìnbó ò ní. Níjọ́ tí mo ti dé ìlú yìí tí mo fi rí gbogbo àwọn farms wọn àtàwọn tá a tún jáde lọ tá lọ wò wọ́n nínú pé wọ́n pèlè ní farm, ní farm náà lélẹ̀ wọ́n ní wọn ò ní
àwa tá a ní àmọ́ ìwúlò ẹ̀ àdẹ̀ ṣetán láti tọ́jú ẹ̀ sílẹ̀ fún àwọn ọmọ wa. ọmọ òkókó ló máa ń gbin àgbọn, ọmọ tó jẹ́ pé òun fúnra rẹ̀ gan kò lè gbẹ́ kòtò bí tó máa gbin kinní yẹn sí, bọ̀ wọ́n ti máa gbẹ́ igi èso àgbọn yẹn pẹ̀lú pálópáló ẹ̀yìn ẹ̀yẹn ni wọn ò ní bẹ rárá, wọn ò ní bo, wọn ò ní ṣe nǹkan kan fún, wọn á gbé sí di àmù, wọn máa domi sórí ẹ̀. tó bá wá jẹ́ pé kò sáàmù nínú ilé mọ́, wọ́n lè gbé sí di kọ́nà kan ṣá tó omi fi máa wọnú ẹ̀ títí tí ewé ẹ̀ máa fi yọ síta. bí tó bá fẹ́ gbìn sí, bí tó sábà máa ń gbìn sí láyé àtijọ́ ni ààlà ilé méjì àbí ààlà oko, I mean boundary, ààlà, ibẹ̀ ni wọ́n máa gbìn sí. wọ́n gbẹ́ kinní yẹn, wọ́n wá ní kí wọ́n gbé sínú ẹ̀. tó bá jẹ́ ọmọ tó ti gbọ́ bóyá bó ti tó bí 9 years á gbé àbí 5, but tí ò bá lè gbé wọ́n á bá gbé, wọ́n á bu yẹ̀pẹ̀ sí, wọ́n á bomi fún, wọ́n á ní kóun náà bomi sí. ọmọkọ àgbọkọ lágbolé wa thank you ma. ṣe rí tójú wa bá là dáadáa, màá fẹ́ kẹ́yìn ọ̀mọ̀wé tó mọ̀wé jù mí lọ, ẹ̀yin tẹ́ jẹ́ kò fẹ́ sọ ẹrù ò ní pa yín, orí yín ò sì ní pa. ẹ jẹ́ ká mú lára àwọn nǹkan tiwa, ẹ jẹ́ ká mú wọnú ẹ̀kọ́ tó ń kọ́ àwọn ọmọ nowadays kó lè yé wọn torí ọjọ́ ọ̀la. kí la fẹ́ fi sílẹ̀ fáwọn ọmọdé yìí, kí lọ́jọ́ ọ̀la wa. ìdùnnú mi ni pé gbogbo ìgbà tí mo bá fi rí àwọn nǹkan tiwa ní ìlú wa, ọlọ́run bless wa mostly in Ondo State, ẹnu mi gbà. tẹ́ bá ń wo nǹkan tá a ní Ondo State, tí òyìnbó táwọn fúnra ara wọn bá ṣe ìwádìí tí wọ́n bá rí pé nǹkan tó tó yìí ló wà lóńdó State, wọn ò kọye tó máa ná wọn máa sáré, gbogbo ẹ̀kọ́ máa rí tó máa ya síbẹ̀ ni. ìlú tó ní oko nìkọ́kọ́, a ní glass, a ní bitumen, gbogbo ẹ̀ la ní, a ní rọ́bà, a ní kòkó, a ní kọfí. kí ló dé tó jẹ́ pé ọlọ́run ọba lulu fún mi èèyàn. ìkókó dìde, wọ́n dẹ́rù bọ́kàn mi lórí asán ṣùgbọ́n o ẹ̀rù kò bà mí o, mo mọ̀ ọba tó ń gbèjà mi ó jù wọ́n o. Hello Smelly. Ìsìkáyà sọ̀nà kérúbù àgbé mi níjà o, mo mọ̀ ọba tó ń gbèjà mi ó jù wọ́n o. ẹ jẹ́ kí n wá rán yín létí, ǹjẹ́ mọ̀ pé ó ní àwọn ìlú kan tó máa ń ṣe buffet? kò kí ń ṣe àṣà wa, kò kí ń ṣe ìwà wa, kò sí nínú ìṣe wa. kẹwàá ní patí, kò sí pé wọ́n ń ṣàfihàn mọ́. tó bá tẹ̀ máa ṣàfihàn, wọ́n máa kó gbogbo ẹ̀ wá ni ẹ̀ máa mú ti yín bẹ̀, torí pa ti wà nílùú òyìnbó. ọlọ́run dẹ̀ fìlú yìí rọ̀ wá lọ́rùn. kò sí gbogbo ìgbà tá a bá ṣe alága fáwọn ọlọ́kọ ìyàwó, tó bá ti jẹ́ pé ẹbí ọkọ yẹn ó ní àwọn ọ̀rẹ́ òyìnbó, tá a bá ti ní kó dọ̀bálẹ̀ wọn bí wọ́n dá wọ́n máa dán délẹ̀ ni. àwọn míì máa ní ọwọ́ lòun Àkúrẹ́ ní ọkọ òun. kí ni ìyàtọ̀ Ọ̀wọ̀ àtàkúrẹ́? èdè wo ló pọ̀ ńbẹ̀ tó wúwo tó yẹn? tí wọ́n bá ti bímọ ni wọ́n máa ń gbin àgbọn. good, ẹ ṣe ẹ rántí, ẹ kú àìgbàgbé. inú mi dùn, ẹ máa bá ní ṣètò yìí gan. òun náà ni mo sọ lẹ́ǹkan, tó bá ti bímọ bẹ́ẹ̀ ni àgbọn, èmi ń pè lágbọn ni o, kò kí ń ṣàgbọn la máa ń pè lédè mi o, bọ̀ oníjọ́ tí n bá ń ṣèdè ilé kí n tó lè sọ ní táwa pè. so àgbọn yẹn náà ni ti ní general. tẹ bá ń lọ sí Abẹ́òkúta láti Ṣàngó lọ́nà Ọ̀fọ̀,
ẹ máa rí tí wọ́n ń ta kinní kan wọ́n ń pè ní kókóró púpú ti Oǹdó ni ti Ìlàjẹ nìyẹn ṣẹ́rí kókóró yẹn tó bá jẹ́ àwọn tí ò ń ṣe Yorùbá ni mo jẹ́rìí Ìgbò wọ́n á ti páàkì ẹ̀ dáadáa ẹ wo kókò dòǹdú kókò tí wọ́n ń kiri nígboro Èkó yẹn wọ́n á ti páàkì ẹ̀ neat UTC wọ́n á ti máa gbà lọ́wọ́ wa kí ni Yorùbá ní tàti ẹ̀ ń ṣe nítorí Ọlọ́run tí bá ronú kí ni ó máa ń ká mi lára ni kí ni Yorùbá ní dòǹdú kókò yẹn ẹ wo èsúrú nsìn tẹ bá dé Èkó tó bá jẹ́ àsìkò ẹ̀ ni ẹ máa ríra wọ́n ń ṣètà wọ́n ń kiri ẹ̀gan nígboro Èkó wọ́n ń tà ní bus stops káàkiri bọ̀ kí ló dé tó jẹ́ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn a ò ṣe dáadáa tó fi jẹ́ pé àwọn ẹlòmíì gan á fẹ́ rà wọ́n á fẹ́ máa jẹ lọ́wọ́ wa. Ọlọ́run á ṣàánú wa o àwọn ọmọ Yorùbá eléyìí ò kì í ṣọ̀rọ̀ eléyìí ti kúrò nù ọ̀rọ̀ gọ́fúmẹ̀ntì ọ̀rọ̀ pírẹ́sídẹ̀ǹtì àbọ̀rọ̀ gọ́fúnà yìí táwa ní láti ṣe fúnra ara wa tá a máa contribute sí growth ìlú wa tí gbogbo àwọn poverty yẹn fi máa lọlẹ̀ gbogbo ẹ̀kọ́ la máa kó dànù àwọn nǹkan kan wà tá a lè lò tó cheap tí ò náyàn lówó tó dẹ̀ wúlò lára tó ní àǹfààní lára tó jẹ́ pé tá a bá jẹ́ ó máa rọ̀yàn lọ́rùn ẹlòmíín sì tó bá gbé dọ́ sí tiwọn ní ẹ lọ tẹsẹ̀ ẹ lébọ̀ tó bá sọ pé ẹsẹ̀ ẹlé kò kì í ṣe dandan kó jẹ́ pé oògùn ni ẹsẹ̀ ẹlé wà nínú pé kí wọ́n sí ọbẹ̀ ìbílẹ̀ ó náwọn ọbẹ̀ ìbílẹ̀ kan tó jẹ́ pé tí ẹni tó ṣẹ̀ṣẹ̀ bímọ bá jẹ ọbẹ̀ yìí ní gbígbóná ẹ̀jẹ̀ ò dúró síbì kankan lára ẹ̀ tó ní ata dáadáa tẹ́ ẹ gbọ́n ewé efirin yẹn sínú ẹ̀ tó kúnnú ẹ̀ dáadáa la àwọn ọbẹ̀ kan náà wà ọbẹ̀ ẹ̀bà ni bọ̀ tẹ́ni ẹ bá wà lọ́sítù àwọn nurses and doctors wọn ò nígbà kan máa fún bẹ̀ tẹ́ bá gbedele mo ti ráwọn èèyàn tó sọ pé bóyá ó máa kú bóyá ó máa yè ẹ gbedele ẹ fún lágbo ara ẹ̀ yá àwọn ibì kankan wà tó jẹ́ pé òòrí lásán lẹ máa lò ẹ ní ìdí medical ẹ ní ìdí painkiller yóò dáa painkiller yóò dáa kódà ó ń pa wọ́n ni láyé ìgbà kan a bá ti lo panadol kan a bá ti lo kí ni strongest painkiller yìí o kó ibuprofen àwọn nǹkan kéékèèké làwọn yẹn mò ń sọ̀rọ̀ naproxen létà lẹ máa wá rí i pé gbogbo onú báyìí ó máa wọnú liver yẹn lọ ní ó máa jẹ́ désàlẹ̀ ẹ̀kùn ni kò síbi tẹ́ bá mu àgbo ókè ẹ wo ewúro wa yàtọ̀ sí pé kẹ́ ẹ fi ṣe bẹ̀ tá a bá gbó lásán tíyàn bá lè mu omi ẹ̀ kò sí àìsàn tó máa dúró síyàn lára ẹ gba ilé ìkẹlẹ lò lọ́fẹ̀ẹ́ tẹ́ bá ra ẹ̀fọ́ úgù yìí gbogbo ayé ti gbà ń sìn pé úgù yìí ẹ̀fọ́ Ìgbò ni kò dẹ̀ ń ṣe ẹ̀fọ́ Ìgbò ewé ìrókò ni o àwa làwa gbìn tá kọ́kọ́ gbìn àwa làwa máa ń jẹ àwa tá a ní thank you àwa tá a ní tá a jẹ tá a tà fún wọn wọ́n rà lọ́wọ́ wa wọ́n tún wá ń tutà fún wa ọmọ Yorùbá mélòó ló wà lẹ́kọ̀ọ́ tó lè sọ pé òun dá oko tóun máa gbin ẹ̀fọ́ ewé ìrókò yẹn tẹ bá rí táwọn ọmọ Ìgbò àrà tí wọ́n fi dá nígboro Èkó any uncompleted building báyìí kíní yẹn náà máa gbìn síbẹ̀ wọ́n dẹ̀ mọye tí wọ́n máa mú bẹ̀ náà gbogbo ayé ń pè ní úgú èdè wọn ni wọ́n fi ń pè yẹn kọ́ṣọ̀ tiwọn nìyẹn ìyẹn já sí pé wọn ò gbàgbé tiwọn àwa náà ti wá gbàgbé ẹ̀fọ́ Ìgbò ẹ̀fọ́ úgú ó máa ṣe o ó máa ṣe o Peter sùn lọ gbé sókè Jesus is coming ó ní ó máa ṣe Ọlọ́run ò ní sùn bó ṣe sùn lọ nìyẹn ẹ jẹ́ ká lajú wa ká mú nǹkan tiwa ká mú lò. gbòǹgbò Dáfídì tí a bí ní Jùdíà ó ń bá mi gbé
ẹ̀rù kò bà mí o mo mọ̀ ọba tó ń gbèjà mi ó jù wọ́n o. Mo mọ̀ ọba tó ń gbèjà mi ó jù wọ́n o. Mo tún fẹ́ jẹ́ kẹ́ ẹ rántí kinní kan lénìí láti bí ọ̀sẹ̀ mélòó kan wọ́n ń pín fídíò kan thank you wọ́n ń pín káàkiri òyìnbó ló rọ omi sínú kinní kan àmọ́ tó kẹ́míkà tó wà nínú bra yìí o má wọ̀ ọ́ mọ́ o bóyá làwọn èèyàn fi ń kú tí wọ́n ní kánsà. Ìgbà tí mo wà ní primary school mo rí àwọn ìyá àgbà tó máa ń rán kọ́mú wọ́n máa ra tẹ́rù wọ́n máa fi rán but now kò sí nǹkan tiwa tá a kàn fẹ́ káwa ṣe fúnra wa. ó ra bra mi ò mọ bí èèyàn ṣe lè lórí pípé bẹ́ẹ̀ ni ojú kòkòrò mi ò mọ báwa bí èèyàn ṣe lè lórí pípé tó máa lóun lọ sọ́jà ó lọ wo àwọ̀ tẹ́lẹ̀ ẹnìkan tí wọ̀ tipẹ́ tí wọ́n ò mọ ẹni yẹn ò mọ̀lú ẹ̀ ò mèdí ẹ̀ ò kò wọ́ lójú ẹ̀ wọ́n bá tà á síta ló lọ́ ń rà àwítán olóòjà silicon ló wà nínú ẹ̀ kò kí ń ṣe kẹ́míkà kò payàn but o ò mẹ́ni tó wọ̀ náà o ò mẹ́ni tó wọ̀ mo jẹ́rìí àwọn Ìgbò gbogbo àwọn tó ń ṣe síta gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ náà tàtẹ̀ sì lè manage ńlé wáyé tí èèyàn fi lè máa lóhùn ra used underwear kò yé mi. Wọ́n bá gbà síta wọ́n bá ń jù máa ń ra o kinní kan charity let people see ìgbà tó wá sí ìtì nǹkan ẹ̀bẹ́ yìí lẹ lọ rà lọ́wọ́ wọn ò pè yín. Mi ò lè fúnyàn ní anything tí yàn ti kọ́kọ́ wọ̀ sí under kò sí bí mo ṣe lè lọ́fọ̀ ẹni yẹn tó mi ò sọ ti màmá mi àbáwọn àbúrò mi ẹ wá lọ rà lọ́jà ẹ ra bra ẹ ṣẹ̀ṣẹ̀ wá ń ja ẹ wá àwọn yẹn ò lọ́yàn ẹ má bínú pé mo pè é jẹ́ ń pè é wọn ò ní nǹkan kan wọ́n ń ra tiwọn ní silicon wọ́n fi sínú ẹ̀ pad ni wọ́n lè fi gbé sókè ó ti yé yín ẹnu mi ò ní pa mí ẹ jẹ́ ká wá àwọn nǹkan tiwa. Ǹjẹ́ mọ̀ pé ní ìlú yìí sì wọ́n ṣe kinní kan wọ́n pè ní forehead something I can't remember kinní náà tẹ́ bá ti fi síbi orí báyìí tẹ́ bá fẹ́ lo oògùn ibẹ̀ yẹn máa lọlẹ̀. Ǹjẹ́ mọ̀ pé torí bá ń fọyàn tíyàn bá fọ́ àgbọn tó da omi yẹn sórí yẹn orí yẹn ó máa lọlẹ̀ kò ní sí fífọ́ mọ́. Ó tún máa ń jẹ́ kí ọmọdé mọ̀wé orí yẹn máa pé ni ó máa tutù ni ó ń gbé fúkẹ́ ẹ̀yin náà ti rí ẹjọ́ tó agbọ́n ọlọ́wọ́n ọba ìsọyé ní ìsọyé gidi tẹ bá rọmọ tó ń sùn jù àbọmọ tí ò mọ̀wé àbọmọ tó ń ròyìn pé ó ń sùn ní kíláàsì tẹ bá fún àgbọn tẹ da omi yẹn ẹni kó bẹ́ǹdì báyìí ẹ dà sí látẹ̀yìn aṣọ wá síwájú kò kì í ṣètùtù kò kì í ṣe ètùtù ìbátẹ rẹ́rìn yẹn náà tó bá dọ̀la mi ò nífẹ̀ẹ́ lè wọ̀n ìmọ̀ mò ń ṣàlàyé lọ ni o. Ǹjẹ́ mọ̀ pé nǹkan tiwa àwọn nǹkan tó wúlò ń bẹ ni mò ń sọ ń pa ẹ̀ tá a bá ń lò lójú àwọn ọmọdé ìtàrí pé ó jẹ́ real àwọn náà bá ń lé wọ́n á mọ̀ pé wọ́n ní nǹkan kan irú ẹ̀mí sì mi ò kì í pretend mi ò kí ń parọ́ fúnra mi mi ò ṣetán láti parọ́ fáwọn èèyàn. Mo ti rí àwọn tó jù mí lọ tí wọ́n ní ewu báyìí wọ́n á kún ni ṣé mi ò wá tì tó ni wọ́n máa kún ni. Ǹjẹ́ mọ̀ pé dáì yẹn náà ó máa ń jarun ó máa jẹ́ kó re gbogbo ẹ̀ máa já gbogbo nǹkan ló ní ìwúlò tiẹ̀ but Ọlọ́run nífẹ̀ẹ́ wa ní Áfíríkà ó fẹ́ràn wa ní Nàìjíríà ó nífẹ̀ẹ́ wa l'Ondo State ó nífẹ̀ẹ́ wa láàrin Yorùbá nǹkan tó bá fún wa Ọlọ́run máa ń fún wa tán ni. Àwọn nǹkan tí a lè rí nílé tó jẹ́ pé ó máa gba ìnáwó thank you tó máa gba ìnáwó lọ́wọ́ tó bá jẹ́ pé fẹ́ ra ti alákadá bọ́tẹ́ bá mu ní lóye yín lóní yàrá rébété ó máa díyàn lówó
mo wo àwọn kan tó sọ pé àwọn ilé bí ọmọ ti ṣòro tán lára nowadays ọmọ ṣòro tán lace next week wọ́n ti rà tí last week àwọn náà rà aṣọ ẹbí tó ṣe máa ṣe ní next month wọ́n ti rà tiwọn. owó wo kí ló ná wa lọ́wọ́ kí ló díyàn lọ́wọ́ tẹ́ ẹ̀ bá tí ì nílé ara yín kọ́lọ́hún ṣe lé fún gbogbo wa kó bu àṣírí wa. wọ́n pe kíní kan ní àgò kí ló dé tẹ́ ẹ̀ lè ra àgò kẹ́ ẹ máa fi tọ́jú àwọn ẹdìyẹ tẹ́ ẹ̀ bá lè ṣe oníchef àwọn ní nẹ́ẹ̀tì àwọn ní kíní kan ta greek yẹn. ìyá àgbà ti ta ẹran rí ṣojú mi ẹran ńlá bá ẹran ìbílẹ̀ wọ́n gbé ta torí owó school kò sẹ́ni tó lè lẹ́dìyẹ mọ́ àgíríkì ṣáàgíríkì yẹn dùn ju tìbílẹ̀ lọ ni o lè máa ń kó o lè ṣe ní kò gbà tẹ̀ ní táìmù fún ṣé tó ní táìmù fún ọmọ ló máa ní táìmù fẹ́ dìyẹ ni. àwọn nǹkan báyìí mo rí fídíò kan gbà lánàá lórí gúrùpù mi lédì kan máàní ọkùnrin ni ó ṣí àwọn ẹdìyẹ sílẹ̀ báyìí tá bá rí ẹdìyẹ yẹn mi ò lè kà wọ́n pé wọ́n tó mílíọ̀nù wọ́n kàn tún síta tó ń lọ yẹyẹyẹyẹyẹ ni tìbílẹ̀ dẹ̀ ni wọ́n lọ ṣalẹ̀ jẹ ni irú àwọn yẹn tún máa padà wọlé lálẹ́ ìkọ̀kan tí ó lè bá tiẹ̀ máa kó lè kó tán. láyé àtijọ́ wọ́n ń pe màálùú ìbílẹ̀ ti Yorùbá ẹrin láni bull kò kí ń ṣe oníhàràhàrà yìí tá bá nínáwó ṣe a ò lo ẹran tiwa mọ́ a ò lo màálùú tọ̀dọ̀ wa mọ́ a ò lo nǹkan kan mọ́ lọ́dọ̀ wa àwọn náà làlùbọ́sà ṣé ẹgbìn tí yóò hù ni torí pé wọ́n ní táìmù fún ni tẹ́ bá rí ibi tí àwọn Haúsá ti máa ń wẹ̀ tí oko wọn wọ́n máa rọmi sí láàárọ̀ tó bá dìrọ̀lẹ́ wọ́n á rọmi sí ọ̀sán nìkan because tẹ́ bá fomi sí lọ́sàn-án tó òrùn bá ti lọ pa gbogbo kinní yẹn máa rọ̀ kí ló dé táwọn ò lè ṣe é kí ìyá àgbà tó wà nílé àwọn màmá wa tó wà nílé kẹ́rẹ̀ ẹran 3 4 fún wọn kó máa sin ẹlẹ́dẹ̀ kó mú ní rábìtì oníńlá oníkékeré gbogbo ẹ̀ làwọn ẹ̀gbọ́n wa ọkùnrin máa ń tọ́jú ń gbà yẹn ewé lásán ló ń jẹ máa lọ já ewé fún àwọn ẹyẹlé gbogbo ẹ̀ là ń sìn kò sẹ́ni tó lè ṣe nǹkan kan mọ́ kò sẹ́ni tó ní time mọ́ torí pé a wà ní civilization excuse me kò tó àwọn kan tiẹ̀ tún fi kinní kan ránṣẹ́ àwọn Haúsá ti fẹ́ gbàlú mọ́ wọn lọ́wọ́ kí ló ń gbàlú mọ́ yín lọ́wọ́ àwọn Mùsùlùmí ló fẹ́ gbà lọ́wọ́ kìrìsìtẹ́nì àwọn kìrìsìtẹ́nì gan tiẹ̀ ti fẹ́ gbà ibẹ̀ yẹn kọ́ ní ìgbàgbọ́ wá wà wọ́n ń pe àwọn kan ní Amish mo ìka láàárọ̀ yóò wà nínú Bible àwọn Amish ǹjẹ́ mọ̀ pé mo délùú ìmórí Amish o ẹ lọ wo Amish lórí Google ẹ pè Siri ẹni kí ni Amish tẹ bá pè é ó máa fún yín síta kíní ni mo ti wò ṣe rí Amish tí mo sọ yẹn wọn ò kí ń ra nǹkan kan jẹ wọn ò kí ń ra oúnjẹ jẹ nǹkan kan tó máa ń jàlejò tó máa ń wọnú ilé wọn lómi omi kànga ni wọ́n máa ń mu omi fúnra wọn náà máa ṣe wọ́n máa dìgẹ̀ fúnra wọn ǹjẹ́ àmọ́ pé dèní àwọn Amish wọn ò kí ń disvirgin kan tó fọmọ wọn fọ́kọ bẹ́ẹ̀ ni wọ́n ń róúnjẹ jẹ wọ́n ní ẹran tiwọn wọ́n lẹ́dìyẹ tó bá jẹ́ míìkì màálùú ni míìkì màálùú náà máa yọ tó bá jẹ́ míìkì ẹran ewúrẹ́ yìí ni míìkì ẹran ewúrẹ́ yìí ni wọ́n lájà tiwọn wọ́n ní gbogbo nǹkan tó yẹ kí wọ́n ní wọ́n máa ń kọ́lé wọn sínú igbó ni wọn ò ń báyàn gbé ń gbòòrò wọn ò kì í lo iná bẹ́ẹ̀ ni mo rí Amish báyà àyà mi já so njọ́ kan mo ti sọ̀rọ̀ yìí rí ní lórí program mi ní few years ago máa tún mẹ́nu bà lẹ́nu níjọ́ kan làwọn ọmọ yẹn wọ́n máa ń ní school tiwọn ṣebí kàn kàwé ni in fact wọ́n máa ń ní àdúgbò tiwọn ni wọn ò kí ń wá sáàrin èrò gèlè wọn ó máa gùn bí tàwọn reverend sisters yẹn ni wọn ò kí ń ṣí orí sílẹ̀ ojú wọn nìkan lẹ máa rí bí ìmúra wọn bí long sleeve wọn ṣe máa gùn báyìí agbádá skirt wọn yẹn máa délẹ̀ ni tó bá ti fẹ́ jẹun lálẹ́ wọ́n ní tébù wọ́n máa lo aago gbogbo wọ́n máa péjọ ẹnìkan ló máa dáná oúnjẹ yẹn àbí méjì fún ìrànlọ́wọ́ bàbá wọn ò kí ń ṣiṣẹ́ ìjọba wọn ń ṣiṣẹ́ ìgboro ọkùnrin wọn máa dáko obìnrin wọn máa fún wàrà àwọn ọmọ wọn máa hun aṣọ ìlú yìí ni mo ti rí ó sì wà ẹ lọ wo Amish lórí Google
ṣebí ìran kan nìyẹn wọ́n ṣe sọ pé ojú wọn ṣe bá àwọn òyìnbó làwọn náà wọ́n funfun náà wọ́n kó gbogbo àwọn kinní yẹn dànù pé wọn ò ṣe mọ́ báwọn Júù ṣe wà yìí kó má dírẹ́sì kó má wọ aṣọ dúdú wọn kẹ́ má mọ̀ pé Júù ni wọ́n máa sọ fún yín pé ẹ̀yin náà funfun náà kó máa fi accent ìlú yìí sọ̀rọ̀ òyìnbó náà lẹ́ máa pè wọ́n bọ̀ síbẹ̀ náà wọn ò gbàgbé kọ́ńṣọ̀ wọn ò fi sílẹ̀ torí àǹfààní tó wà nínú àwọn nìkan náà mọ̀ àwọn Amish ń gbin òwú tí wọ́n fi ń hun aṣọ báyìí wọ́n tún máa yọ gbogbo irun ẹran àgbo tiwọn náà máa fi ń hun àwọn blanket wọn mo rí báyìí ẹnu yà mí ni tí ọmọ wọn bá fẹ́ fẹ́ ọkọ ó máa mú ọkùnrin wálé ni kò sọ́mọ tó mú ìyàwó wálé mọ́ kò sọ́mọ tó mú ọkọ wálé mọ́ àdẹ̀sọ́pá wà ní culture ẹjọ́ jàre ó ń bí mi nú àwítọ́nsì àṣà tá à ń dání ẹ wo ṣé rí tí ẹ rí dáórì yẹn mi ò fẹ́ torí mi ò ta ọmọ mi ò fẹ́ tà fún yín ẹ fi dáórì yẹn sílẹ̀ bá di next week ọmọ yẹn á misbehave àjọjọ dáàdì mi ò ṣàgbọ́ akílódé wọ́n tà mí fún ẹni kò ní jẹ́ kọ́kọ́ lẹ́nu ọ̀rọ̀ aláwa ní culture kí ni culture wa kí ni àṣà wa kí ni ìṣe wa kí lọ́jọ́ ọ̀la wa kí la bá ń lé kí la fẹ́ fi sílẹ̀ fáwọn ọmọ wa mi ò ní dákẹ́ mi ò ní ṣépè ẹnu mi ò ní gbófo àmọ́ ibi tí n bá bá iṣẹ́ Yorùbá dé Ọlọ́run fúnra rẹ̀ á fún mi ní èrè tó tọ́ sí mi kò ń ṣe pé ká máa ṣiṣẹ́ yìí ká máa fi pa owó sápò wa nìkan ni but nítorí ọ̀la mi nítorí ọ̀run mi ni mo ṣe rí pé kíní àwọn nǹkan kan báyìí ó wúlò á dẹ̀ ní lọ́wọ́ ẹ jẹ́ ká pín síta ẹ jẹ́ ká rán àwọn èèyàn kan létí ẹ jẹ́ ká pe àwọn èèyàn wa sí bọ́n ṣe ń ṣe tẹ bá dé ibi tí wọ́n ti ń ṣègbéyàwó sí wọ́n ní kó má forógbó ṣàdúrà mọ́ Ṣàngó ló ń lo orógbó ṣé Ṣàngó ló gbin orógbó ni àbí Ṣàngó ń jẹ orógbó ṣé èṣù ni Ṣàngó ni èèyàn ni Ṣàngó ń gbà tó wá sáyé náà ṣé bó jọba rí nílẹ̀ Yorùbá ṣàfẹ́ kó àwọn yẹn dànù ní kúrò nínú ìtàn tá a bá tiẹ̀ sìn wọ́n tá a forí balẹ̀ fún wọn tá a fún wọn lépo tá a fún wọn níyọ̀ ṣá máa pa orúkọ wọn run pé wọn ń ṣe Yorùbá mọ́ ni Ọya ń kọ́ ṣebéyàn làwọn náà ọ̀rọ̀ yàn ṣebéyàn ni wọ́n ọ̀pá àrùn míyàn sì wà ń bẹ̀dẹ̀ ní a gbọ́dọ̀ máa rántí wọn ìyẹn kọ́ lè tutù nígbà tá a wà ní school tá a wà ní secondary school tá a bá fẹ́ ṣe exam a máa robì náà nígbà tóbi jẹ́ favourite fáwọn èèyàn kan tó tún fi ń ṣèkà fúnra wọn tó máa fi ṣe fún wọn ní poison ló wá di pé ẹ má gbòbí lọ́wọ́ èèyàn but a máa lọ rà á tẹ bá ń jẹ obì ó ní àǹfààní gbogbo throat yín ló máa clear ẹ̀ẹ́dẹ̀ ní sùn ojú máa dá a ò lè fọbi ṣàdúrà mọ́ obì ń bí kú obì ń bí àrùn ṣé wọ́n dà sórí ògùn ni ṣé wọ́n dà sórí ètùtù ni ẹ gbúdọ̀ fọbi ṣàdúrà mọ́ ẹ gbúdọ̀ forógbó ṣàdúrà mọ́ ẹni tó bá dín àkàrà ẹ máa sá fún ẹ nígbà lọ́wọ́ ẹ ní ẹgbà tó ń ṣe pọfupọfu ayé ò jẹ àkàrà mọ́ wọ́n máa rò pé bóyá wọ́n fi ṣe nǹkan tí wọ́n ò bá ní nínú ọkàn ẹ pé àkàrà yìí wọ́n fi ṣe nǹkan tí wọ́n ò bá fi ń ṣerú ẹ̀ ní lábẹ́lẹ̀ kò yẹ kó o bẹ̀rù àkàrà náà kò yẹ kó o bẹ̀rù àkàrà ẹ̀wà nìkan ní ẹ̀wà nìkan àlùbọ́sà àti iyọ̀ ẹ̀wà nìkan ní lẹ́yìn náà òróró àbẹ́pọ̀ tẹ́ máa fi dín kò béèrè nǹkan míì. Níbo la wá ń lọ irú obì yìí tó bá jẹ́ pé a kó jáde dé ìlú yìí àwọn kọ̀ọ̀kan náà ṣì ń ra bọ̀t ẹni tó bá máa robì ń sìn àfi tó bá gbé pamọ́ tẹ bá rí kọ̀ọ̀kan bílẹ̀ lọ́wọ́ ẹnìkan sì ẹ̀fẹ̀ ní pé kán lọ ní ilẹ̀ because ètùtù ló fẹ́ onírú ọṣẹ special ọṣẹ ló fẹ́ fi wẹ̀ nìyẹn ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àwọn Haúsá wá kúrò nílùú wọn tẹ bá rí bó ṣe ya sí ìgboro ìlú wa lọ́wọ́ wọ́n wọnú gbó lọ wá lọ gé kíní igi kọ̀ọ̀kan yẹn wọ́n wá sa sáàrin títì àwa náà la tún máa lọ rà lọ́wọ́ wọn jọ̀wọ́ la fẹ́ ronú Yorùbá kí la wá ní ìsìn kò yé mi kí nìkan ta ní ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ ẹ̀ lè fi ṣàdúrà mọ́ ẹ ti ní kó mú báìbù tó bá ti mú báìbù iṣẹ́ Ọlọ́run báìbù èmi náà ń ṣalága láyé ìgbà yẹn àwọn àgbàlagbà ò kì í kúnlẹ̀ bọ̀ láyé ìsìn yẹn ni àná kìnnìkan àtàrúgbó àti gbogbo àwọn tó wá síbẹ̀ kí wọ́n kúnlẹ̀ torí pà ń ṣalága ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run àwọn pẹ́rẹ́ǹtì náà tó máa sọ pé wọ́n dá owó orí padà tí owó orí ò bá sí nínú báìbù mi ò tiẹ̀ nígbàgbọ́ bride price
òun ni ẹ̀tọ́ wa lórí ọmọ wa, kò ń ṣe pé ó tó ra pampers but ẹ gbúdọ̀ fi àmì sí tẹ́ bá tẹ̀lé máa wá dá owó ìpadà, kò ń ṣe lójú ọmọ yẹn, kò ń ṣe ní patí, kò yẹ kó jẹ́ lójú everybody. Ẹ̀tọ́ wa ní nǹkan ọmọ ni, kò tó nǹkan kan, kò ra pencil fún 5 years tó lò ní primary school àbí 6. Gbogbo wa kò ń bujú, à ń bujú. Tí ibo bá fẹ́ ṣègbéyàwó tẹ́ ẹ̀ bá gbé ẹmu, obì àti garden egg kí ni wọ́n ń pè é, ìgbà, wọn ò ní gbàyàwó yẹn. Kí ló dé táwa ò kì í ṣe tiwa bẹ́ẹ̀? Ṣé wọn ò ní church ni? Wọn ò kì í kírun nílẹ̀ Ìgbò ni? Torí Ọlọ́run. Níbo làwa ń lọ? Níbo la ti ń bọ̀? Kí la fẹ́ fi sílẹ̀? Kí la jogún bá? Kí la fẹ́ káwọn ọmọ wa bá ńlẹ̀ lọ́wọ́ wa? Ká mú gbogbo kọ́ṣọ̀ yẹn ká dànù. Ká parẹ́ pátápátá ká tẹ̀ sọ pé òyìnbó ò dẹ̀ rán wa, òyìnbó ò rí wa. Ọkọ ò ní mọ ìyàwó yẹn. Thank you ma. Ìyàwó yẹn gangan pàápàá wọ́n ní tá bá ti fọmọ fọ́kọ ká fi àpótí ẹ̀ ká fi jóná. Tó bá ní yàrá nílé yín ẹ gba kọ́kọ́rọ́ yẹn lọ́wọ́ ẹ̀, má ó padà wá bímọ o. Mo tiẹ̀ jẹ́rìí àwọn aráalé mi. Àgàgà kó máa tọ́mọ, ó lè gbé ọmọ ọlọ́mọ sùn bí má bínú jọ wá máa lọ. Wọ́n ti sọ́nà ni. Bọ́ǹsì yẹn ni ẹ náà don't worry. Àìbí náà ni your room is still there. Yeah, you can go, your room is still there. Àwọn olóyìnbó. Àwa fúnra wa yìí táwọn òbí ń kó bá àwọn ọmọ yẹn ló pọ̀ jù. Because wọn ò mọ̀ láìda àwọn tó ń bá ń lé làwọn náà ń follow. Step tó ń bá ń lé yẹn ni wọ́n máa wà lórí ẹ̀. Ẹnu mi ò ní pa mí. Ẹni tó bá rántí ìbéèrè mi kí lọ́jọ́ ọ̀la wa ni mo fètò mi tèmi ṣe. Àṣedélé mi ń jẹ́, mo ń lọ sílé mi lọ́wọ́ ọ̀madẹ̀, ilé mi ń pè mí. Ẹ̀wà mi máa wá ni o. Ẹni tó bá ló ń sàsọdùn kò ní wá mọ́, ẹni tó bá lẹ́wà mi ò ní wá ni ò ní wá o. Èmi máa wá gbogbo ìgbà lágbára Ọlọ́run torí pé gbogbo ìgbà kúgbà ni ẹ̀wà máa ń wá, ẹ̀wà kì í wọ́n lọ́jà. Ẹ rí lò díẹ̀ fún mi kí n tó máa lọ. Gbogbo ẹ fún ògo ni Ọlọ́run mi. Òkìkí ọlá Olúwaṣẹ́gun fún mi. Thank you. Ellen the Queen. Adeniji Bọ́sẹ̀dé Esther. Thank you. Òṣìlẹ̀ Lawal. Thank you. Ọlásọjí. Thank you. Adélẹ̀gàn òyìnbó ẹ ṣé mo dúpẹ́. Dayọ̀ ọlọ́gbọ́n. Thank you. Sunday Ọ̀sẹ́rìndé. Ọláwálé Collins. Adémọlútì. Thank you. Gbogbo rẹ̀ fún ògo ni Ògùn Bọ́dẹ̀dé Fọláṣadé mi. Thank you. Dáre ọmọ Àgìdí. Thank you. Agbèrà Safe Yakub. Nísìnyí náà. Brother mi Agbèrà Safe Yakub. QUB Yakub. Hello. Àwa lọmọ Yorùbá tá máa họ́ pẹ̀lú aṣọ tó tún máa ṣẹ̀jẹ̀ kọ́lọ̀ ń ṣàánú wa ni. Yakub yẹn èdè tàwọn Arab ni. Yakubu ni Yorùbá ń pè. Ẹnu mi ò ní pa mí. Ṣé mọ̀ pé Bílíkì, Bàríkì, Bàlíkì àwọn ẹ̀tẹ̀gbà ló máa ń pè ní Bàlíkì. Ismaila, Àsùnmọ́, ẹ̀gbọ́, Àsùnmọ́ làwọn Ẹ̀gbá ń pè. Ismail èdè tiwọn nìyẹn kò ṣe tiwa. Sumaila èdè tiwa la fi pè yẹn. Gbogbo ẹ̀ láti ń yí àti wá yí pátápátá. Iṣu ti padà ó dẹ̀ kọ, àbí àgbàdo ti padà ó dẹ̀ kọ, iṣu ló di yàn yìí. Àwọn eléyìí ò sí nínú ìgbàgbọ́ wa. Ẹnìkan ti ẹ̀ sọ fún mi ó ní Ọlọ́run, bóyá ó sọ pé Ọlọ́run mọ́dẹdé, mo ní yépa. Ọlọ́run mú ọdẹdé for God's sake. Ṣé bàbá yìí tún ń gbébọn ni? Ọlọ́run ò mọ́dẹdé. Ògún ló mú ọdẹdé torí Ògún gbà tó wáyé ọdẹ níṣẹ́ tó ń ṣe. Ọlọ́run mi pọ̀ jù bẹ́ẹ̀ lọ.
tá a bá fẹ́ bẹ̀rù ọlọ́run ìwà wa la máa fi bẹ̀rù ọlọ́run, kò kì í ṣe bí orúkọ yíyí padà. Orúkọ yẹn abánlé ni, ìyẹn gan ló yẹ ká máa fi proud pé ẹ wo bí ìdílé tí mo ti jáde bọ̀ lẹ́ni nǹkan báyìí lèmi ṣe nípa ọlọ́run, nípa ẹ̀sìn mi. Ìwà wa ẹjọ́ torí ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ti gbọ́ mi lẹ́ni etí yín ò ní di o, mo fẹ́ fẹ̀bẹ̀ kan bẹ̀yìn o, ẹ̀bẹ̀ ẹyọ kan péré ni. Ṣé rí gbogbo àwọn àdúrà orí Facebook orí YouTube yẹn, olúwa o tó bá rí àmì ṣe iná ọlọ́run iná ọmọ, kí ló ń pè ní iná ọlọ́run iná ọmọ? Ayé ò ní gbọ́ ọmọ, kí níbo lẹ ti rò débi ayé tó ń gba kinní kan? Àwọn onígbàgbọ́ ò kí ń gbàdúrà bẹ́ẹ̀. Ìgbà tí mo délùú ni mo mọ̀ pé gbogbo nǹkan kan gan-an la ní ìdí àdúrà fún. Irọ́ o. Ìgbà míì wà tó jẹ́ pé tó bá rẹni tó kù díẹ̀ káàtó tó bá ti ràn lọ́wọ́ ojú làárọ̀, gbogbo àdúrà tó ń gbà ń sìn kò sí pé ìdúpẹ́ bàbá wa tí ń bẹ lọ́run kò sí ń bẹ. A máa kọ́kọ́ fògo fún ọlọ́run ni. Bó jẹ́ mùsùlùmí alihamdulilayi ló máa fi ṣáájú anything bisimilayi, kò sí kankan tá tiẹ̀ máa ń ṣe ń sìn tá a máa kọ́kọ́ fi orúkọ ọlọ́run tá a máa fi bẹ̀rẹ̀. A wá di pé ìwọ tó bá rí àmì méje ṣe ìyanu méje, ẹ má pín fún mi ẹ jọ̀ọ́, inú ilé yín ò ní bàjẹ́, ayé ò ní gbọmọ lọ́wọ́ yín. Irú àdúrà burúkú wo nìyẹn? Iná Olódùmarè ogun tó ti ń lé inú pé kẹ́ gbàdúrà ẹ wá sọ di èpè. Àwọn kinní yìí dẹ̀rẹ̀ nǹkan tó ń fẹ́ nìyẹn. Èpè kò sí bó ṣe lè tóbi tó. Àdúrà bá rí bíntín báyìí ó jù lọ. Tẹ́tẹ́ àwọn wa tún máa pín, wá tún jù sórí WhatsApp kó tó ṣe báyìí. Ogun tó dí ìrànlọ́wọ́ dà. Are you even ready to ran ẹlòmíì lọ́wọ́ tí ìrànlọ́wọ́ bá dé bẹ́ẹ̀? Are you ready to help others? Kí ni ìrànlọ́wọ́ tó ń wá? Wọ́n lẹ́lẹ́rù máa kọ́kọ́ gbé, òun ló máa ṣọfẹ́, wọ́n á bẹ fọwọ́ sí. Kí ni ìwọ gangan gbé tó ń wá ìrànlọ́wọ́ láti pé kí wọ́n bẹ́ẹ̀ gbé? No, kò yé mi nì. Then another one, wọ́n ní church yẹn wọ́n ṣèsọjí yẹn lọ, wọ́n bá ní kó kọ orúkọ gbogbo àwọn èèyàn tó wà nílùú òyìnbó, gbogbo àwọn tó mọ̀ lamẹ́ríkà ní London, ọkàn ẹ̀ á máa fà sí ọ̀dọ̀ wọn, wọ́n á máa ṣàánú ẹ̀. Ṣé ìwọ gan ready láti ṣàánú tọ́lọ́run bá fún ẹ? Bóyá nǹkan tó ń fa èèyàn sẹ́yìn nìyẹn, níbi tó ti wò pé kí ló fẹ́ ṣàánú fẹ́nìkan fún, kọ́lọ́run ṣáà fún ẹ ọmọ 16 years tó ń ronú bó ṣe máa ní mọ́tò, níbo ló fẹ́ máa gbé mọ́tò yẹn lọ? Iṣẹ́ wo ló fẹ́ máa fi ṣe? Báwo ló ṣe máa fún ẹ̀lẹ̀? Báwo ló ṣe fẹ́ maintain ẹ̀? Ọmọ 30 years kan sì wọ́n ní wọ́n rí kinní kan million lọ́wọ́ ẹ̀, kinní kan níbi tó ń gbé, bó ṣe ń wá síbí bó ṣe ń padà lọ, ó dàbí pé wọ́n ti tú fóònù sí. Ọmọ 30 kò tí 32 kò má rè. Ṣé owó bí wọ́n ṣe ń náwó ló yẹ ká fi kọ́ àwọn ọmọ wa ni? Àbí bọ́n ṣe ń rí owó, bọ́n ṣe ń ṣúná owó, bọ́n ṣe ń tọ́jú owó? Bá ṣe máa ṣe ìtọ́jú owó, bá ṣe máa ní àpọ́nlé sí owó. Mo sọ fún òyìnbó kan, ó ní kinní kan credit card, mo ní mi ò ní rí, mi ò lórí. Orúkọ Jésù, mi ò lórí, mi ò ń fọwọ́. Wọ́n bá ti jù ikọ́ tí wọ́n ti ẹ̀sìn mú wá lẹ́nu ọjọ́ mẹ́ta. Tẹ́ bá rí leather box tí wọ́n fi gbé wá, ó fẹ́ tó yìí. Envelope yẹn, ìpele envelope kò lè pa yín lẹ́nu. Èmi kí mo fẹ́ fi ṣe? Tí yóò bá ti mọ̀ wọ́n rẹ̀, ó máa jó níbàní, kò ní ṣubú, kò ní parí ijó láàrin agbo. Oore ọ̀fẹ́ Ọlọ́run á dúró ti èmi àtẹ̀yìn. Ẹ jọ̀ọ́ àwọn àdúrà tó bá ní èpè nínú yẹn. Tó bá fi ránṣẹ́ síyàn 10 ìyanu mírèkù lẹ́ẹ̀mẹ́wàá ni níjọ́ 10 wákàtí níjọ́ wo ni? Gbàgbọ́ láìsí iṣẹ́, ẹ jọ̀ọ́ irú àwọn àdúrà burúkú bẹ́ẹ̀ yẹn ẹ má gbé ránṣẹ́ sí mi, ẹ má jù fún mi. Phone number mi ò mọ̀. Then ẹ̀yin tẹ́yin pín ICAS this they will hack your kinní kan, ẹ̀yin gan lè expose ara yín sí wọn. Ṣé rí mẹ́sẹ̀gì yẹn àwọn no draft ẹ̀, gbogbo èrò tẹ́ bá pín fún ẹjọ́ máa pín ni, ẹ má pín fún mi ẹjọ́, because if not tí n bá ti rí anybody bá ti send irú ẹ̀ fún mi, mi máa block ẹ ni. Ìbẹ̀rẹ̀ afẹ́ yìí. Lindy Queen, thank you. Jerry Christian, thank you sir. Akin Obi, ẹ ṣé mo dúpẹ́. Obi Ronke Abbas, sister mi chere o. Ìdòwú Òjò wa, thank you very much. Thank you. Joel Alaba, Fáyẹ̀mí wò, thank you. Victor Emmanuel, thank you. Olúṣèyí ẹ ṣeun o. Angel Richie,
Ògúnbọ̀dẹ̀dẹ̀ Fọláṣadé mi Fọláṣe crown ẹ ṣé mà aláìtàn mi ọmọ Jésù ọmọ alágogo àjínú thank you very much Babátúndé BJs ọláìtàn thank you Ògúnbọ̀dẹ̀dẹ̀ yẹ Mike Sọjí ẹ ṣé ń wo Fádèyí Fúnkẹ́ ẹ ṣé Princess Fọláṣadé Kúmúyì Akínọlá ẹ ṣé mo dúpẹ́ thank you Bílíkì Àníkẹ́ ọmọ bá mi ládé jáwé thank you Prince Oyèbánjí oyè tẹ́ ẹ fi sí yẹn ẹ lọ yẹ èsì yẹn kúrò ńbẹ̀ kẹ́ fi oyè yẹn sí kẹ́kọ̀ọ́ oyin kó jẹ́ capital ìgbà yẹn lẹ máa jẹ́ brother mi o thank you sir thanks for watching anyway àǹtí mi Rónkẹ́ Badru thank you ẹ ṣé mo dúpẹ́ àjọbẹ̀rẹ̀ ẹni Ṣẹ́gun Dixon fádáhùn sí thank you Adélódùn Bello thank you gbogbo èyí tẹ́ ẹ bá mi ṣètò ilé ni ẹ ṣeun o Ọláṣẹ́gbé Ọlárìndé thank you for watching my program today Nicholas D Ajayi ẹ ṣeun o Olúṣọlá Àbáyọ̀mí Àbáyọ̀mí spelt HARBERYORME Àbáyọ̀mí òyìnbó ò ní jẹ́ pé bẹ́ẹ̀ láéláé ọlọ́run ọba oníjọ́ sídó òyìnbó ò ní pé bẹ́ẹ̀ torí àwọn gan ò tiẹ̀ lẹ́nu wọn ò fẹ́ kún pé orúkọ tó gùn tó yẹn ẹ yà kọ Àbáyọ̀mí yín jẹ́jẹ́ àwa ò tẹ́ ń pè ní Àbáyọ̀mí ọlọ́run ò jẹ́ ni ọ̀tá ìbáyọ̀mí ọlọ́run ò jẹ́ ẹ ṣé thank you ẹ lọ change orúkọ yín bọ̀dá mi o kẹ kúrò lórí Jennifer o Sam ọmọọba ẹ ṣé mo dúpẹ́ thank you Comfort Àfọlábí good ẹ wá ẹ̀yin náà ẹ wá comfort mi o àǹtí mi Olúwàtà Tíánà àǹtí mi ti Tíánà ẹkúnjọ́ mẹ́ta mà àǹtí Rónkẹ́ ẹ ṣeun o lágbára ọlọ́run ọba mo wálé ní màá padà wá lọ́sẹ̀ tó ń bọ̀ ètò eré bojúbojú ti jí o àwa ń dúró kí àwẹ̀ tán lẹ̀ ni o lálálẹ́ Saturday àjọ máa yànnà ọ̀nà ẹ̀ ọlọ́run á fún wa ṣe ọlọ́run á fàyè gbà wá òun wá ọkọ ni òun wá ìyàwó ni ó fẹ́ lifetime partner ni ẹ má má jẹ́ kéyìn mi yọ ṣáàyà tẹ̀mí láago àbí kẹ́yìn inbox mi ká mú láti bẹ̀ kí n wáyé mi kí n wá so wọ́n pọ̀ ni ìwọ tó bá dẹ̀ jẹ́ bọ́dà mi ẹ wà níbi tó jìnnà sílé oyún yín oúnjẹ yín jẹ ni ẹ farako ni ẹ mọ̀ pọ́mọ yẹn ni lára ni ẹ tètè yá pè mí kẹ́ wá gbàgbó ìgbà tẹ́ wá fẹ́ gùnkè ló máa ń fẹ́ rẹ bọ́dì àbí bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ̀kalẹ̀ ó máa ń tètè àbí bákan ẹ pè mí kẹ́ tẹ̀mí láago ẹnu mi ò ní pa mí àgbo bàbá ṣe fẹ́ sí ni èmi náà ń ra ni mi ò kúkú lọ sóko lẹ́nìí àṣedé wá lọ́sẹ̀ tó ń bọ̀ mo máa padà wá ẹni bá ní ẹ̀wá mi ò wá nìkan ni ò ní wá lágbára ọlọ́run bá mi ò wá ní bá wọn lé ẹ má gbàgbé gbólóhùn kan ni mo máa ń sọ ní gbogbo ìgbà pé gbogbo ìwà tó bá ti wù nú ọkàn ẹ tó bá ti wò pé eléyìí ò dáa o ò fẹ́ kí wọ́n ṣe fún ẹ má ṣe fún yàn ẹ jẹ́ fún yín lórí kì í mi lẹ́ǹkan sí àṣẹdé mi jẹ́ òwe mọ́ máa lè yín gba abogun tímítímí èmọ́ máa lè rèké tàntàntànà gbóògùn ọmọ alágbóògùn achomi chẹ́mọ́ èmọ́ máa lè bàtàyé kọ́ ni ká lọ káàbọ̀ lè gbèrò ọ̀sẹ̀ ìbọ̀ ọmọ alágogo àjẹlù gbẹrẹgbẹrẹ lẹ́yìn ọ̀sẹ̀ èmọ́ máa màlélúyà ṣẹ́gun ọ̀tá ẹ̀ máa jíìmù náà mu tútù rí ìgbàlà èmọ́ máa Jésù Kristi èrùbọ̀ òde èmọ́ máa lóbì yóò sòjúwọ́ òbí mọ́ sòjúwọ́ ó sórí erin èdólè ká lọ́nà àkùn ó dìjọ bye for now I love you everyone thank you very much ẹ fèdè kọ́ àwọn ọmọ o.